riconnessione. Bẹ́ẹ̀ ni àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Tó ẹ̀ náà mo ṣe rà ó náìsì. O mọ̀ kó wà ní tipẹ́tipẹ́ ni. Ladies and gentlemen, national anthem of the newly formed Uruwa Nation. Bàbá mi Daniel ní yẹ káàbọ̀. Ẹ káàbọ̀ bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá ní máa pín o. Òun ni ẹ̀ka tí ẹ̀gbọ́n mi. Òyìnbó ní listening clearly. Ẹ jẹ́ fara balẹ̀. Ọkùnrin eré ìwòyà. Obìnrin eré ìwòyà. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Tẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé láti máa bá mi pín. Ẹni bá gbérí ìwòyà. Ìyẹn àríjẹ́rìí mú. Kárí bá ti ṣe. Àwa ará náà gbéga. Gbogbo ẹni gbérí ìwòyà. Ọmọ ẹ ò níyàn kú. Aya ẹ ò níyàn kú. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Tẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé àti máa pín. Ẹ jẹ́ agbérí ìwòyà. Ìrìwòyà, ayagbó àyàtọ̀ ìrìwòyà. Ẹ jọ̀ọ́ tẹ bá ti ń darapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ láìpẹ́. Tí ó lálàlà tí ó fẹ́ gbà á dirí. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Owó táwọn wá ìlùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Ire gbogbo táwọn wá ìlùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Àfọwọ́ yóò lè fà ó. Àfọwọ́
káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ bá mi máa pín ẹ bá mi wí fún alára pé mo ti wà níbí ní dídí ẹ bá mi sọ fún àjèrè ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún lèlá pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti wà níbí ní dídí tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi máa pín. ẹ bá mi tẹ láìkì kẹ tó kúrò ń bí yìí o. ọ̀gá mi bá mi ọ̀ṣẹ́ àwòkọ́. ayò tó bá bọ́ ká jù bá mi kan náà. olùjọ ọ̀sán. ọ̀ṣẹ́ àwòkọ́. orí bá tó péjú owó tí kì í ṣe forin máa rí máa kọ́ o. Bẹ́nìyàn ò bá ronú jinlẹ̀ kò lè bá wa kọ́ òye. Àfọmọ́ yóò lè fa òye. Bẹ́ẹ̀ ni yàtọ̀ sí ọmọ tó bá ń yọ ní ilé Ifá mo kí yín o gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Abímbọ́lá òun atọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi máa pín ẹ bá mi wí fún alára pé mo ti wà ní dínídìgbín ẹ bá mi sọ fún àjèrò ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún lèlá pé mo ti wà ní dínídìgbín ẹ sọ pé ọmọ yín dínídìgbín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ má gbàgbé ẹ bá mi máa pín gẹ́gẹ́ bí ṣe pé àwọn àgbà mi ètò lọ ẹjọ́ tó bá ń jágere lọ́dọ̀ yín ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ tí ó bá ń jágere honorable mo ti rí yín bẹ̀ yẹn ṣeun ẹ kú darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà ẹ ṣeun love you so much màámi yàwá múlíká ẹ ṣe gidi gan ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa pín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí lórí ìkànnì yìí a máa ń júbà ní mojúbà olódùmarè kábíyèsí rẹ olódùmarè ìwọ lọ́ba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé pátápátá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi tó olódùmarè síwájú ìrọ̀tá lásán pátá gbà àwọn pa kábíyèsí rẹ olódùmarè mo fẹ́ máa wọnú àgbà mi ètò lọ mojúbà kí n tó wọlé ò jẹ́ kójú mi sọ jẹ́ kójú mi ṣe má jẹ́ ń ṣe sọ má jẹ́ ń ṣe má jẹ́ ń ṣe ń ṣe láṣẹ Èdùmàrè má jẹ́ ń fura mi di má jẹ́ ń fọkọ di má jẹ́ ń fọkọ di má jẹ́ fi gbogbo nǹkan mi tó da báyìí pátápátá má jẹ́ kí n fi di mojúbà orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé mojúbà orí mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjìrì gbogbo ọrẹ ayé gbogbo ọṣẹ ayé pátápátá ìbà ni mo ṣe ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà òjùbọ̀nà gbogbo àwọn adáṣọ máàmúró pátápátá ìbà ni mo ṣe mojúbà òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé ìbà òrìṣà tí à ń péjúbọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìrì mojúbà ọ̀wọ̀ tí a kọ́kọ́ gbálẹ̀ tó fi mọ́ kétékété báyìí ní gbogbo ilẹ̀ nílẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrì ìbà ọkọ́ ìbà àdá tí a fi kọ́kọ́ rolẹ̀ tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè ìbà ni mo ṣe ẹ jẹ́ kí n kó ojú mi ṣe láṣẹ Ìdùmàrè torí wípé kí ni àdáṣe ní mọ ìbà ọgbọ́dọ̀ wọn mọ ènìyàn mojúbà ọ̀rọ̀ inú igi ọ̀rọ̀ ilé Ifẹ̀ ọ̀rọ̀ inú afẹ́fẹ́ ọ̀rọ̀ inú omi ọ̀rọ̀ inú ilẹ̀ pátápátá mojúbà yín ẹ jẹ́ kójú mi ṣe ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà òjùbọ̀nà mojúbà ọlọ́kùnrin ilẹ̀ kóòtù òjìrè mojúbà olóbìnrin mojúbà ọmọdé àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí ìbà ẹ̀yìn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo dẹ mojúbà yín o yàmọ̀ pé ìbà yàmọ̀ pé ìbà yàmọ̀ pé ìbà yàmọ̀ pé ìbà yàmọ̀ pé ó tó doríkodò tí òṣèlú mojúbà yàmọ̀ pé tó doríkodò tí òṣèjẹ̀ tí òṣòjì gbogbo lákìrí gbogbo tó aláìlójú awẹ́ pátápátá gbogbo ṣokóṣòwò pátápátá ìbà ni mo ṣe ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo dẹ ẹ̀yin ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dán mojúbà o mojúbà ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyàyùn àwẹ̀dẹ̀ kó tó wẹ mọ́ ìbà gbogbo ẹ̀yin ìyá mi olójú arẹmọ ẹlẹ́yìn arẹmọ ìyá mi ẹ̀yin ìyá mi olókìkí àárọ̀ olókìkí ọ̀sán olókìkí ìrọ̀lẹ́ olókìkí ìyálẹ̀ta èmi Òṣàtọ́lá Abímbọ́lá sọ wípé gbogbo ìgbà kí ìgbà tó bá wọyẹ ìyá mi báyìí ló lè fò tí ò ní forí sọgi láíláí nítorí wípé èèwọ̀ ni mojúbà yín ẹ jẹ́ kójú mi ṣe ẹ jẹ́ kójú mi sọ
torí wípé kí ni àdáṣe ní ìmọ̀ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Ìbà yín ẹ má gbàgbé ẹ̀yin lẹ sọ wípé nígbàkígbà mo lè máa di asín ẹni kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó ni. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo lè máa di ọ̀gà ẹ pé kí n má bàa dẹran àìsè lọ́bẹ̀ ni nítorí wípé kí ni ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tí wọ́n bá ti ń mákèrè báyìí tí ò bá ti jọ kankan wọ́n máa ń jù lẹ̀ ní wípé àgbéjù lẹ̀ báyìí òun ló ń gbégi eléra ojúbà yìí òun tún ti dé lórí ọ̀rọ̀ ilẹ̀ kóòtù òjìrè ni lórí ọjọ́ ọ̀la wa ni lórí ọjọ́ alẹ́ wa ni lórí ọjọ́ ìgbà tí àwa náà irú àwa yìí bá máa fi lọ ta máa fi ilẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ wa òun ló fà á tí mo tún ti wà níbí nídìí ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe nítorí wípé kí ni àdáṣe ní ohun mọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán mojúbà yín o ẹ jẹ́ kójú mi sọ kójú mi ṣe láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi mò ń dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun bàbá mi Daniel níyì mo kí yín ìyá mi Arámidé Múlíká Ọládùnní mo kí yín bàbá wa Rahim Yusuf mo kí yín ẹ ṣeun tí ẹ darapọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ò kọ́mẹ̀ǹtì náà pátápátá ni mo kí mi ò lólòdì ẹnì kankan mo mọ̀ pé olólùfẹ́ mi náà ni ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ ẹ ṣeun ẹ káàbọ̀. Mo máa ṣe tó ṣe bí òwe fún ẹ̀yin ìyá wa àti bàbá wa torí gbogbo yín náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi lówe báyìí ni torí wípé ẹni ọmọdé tó bá mọ wẹ́wẹ́ yóò ṣe kí ni yóò bàbá jẹun. Ojúbà yín ẹ má bínú gbogbo òwe tí n bá pa lénìí mi ò tó pàwé lọ́wájú gbogbo ẹ̀yin àgbààgbà tó dá ní ilẹ̀ kóòtù òjìrè. Ẹ bá ti rí àkọ́rí ètò yìí mo sọ wípé ẹni gbépo lájà kó jalè rárá ẹni tó gbé epo lájà kò kì í ṣe olè. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín kí n tó sọ̀rọ̀ náà délẹ̀ tí máa bá mi parí òwe náà. Agbépo lájà kò jalè. Ayọ̀ ṣé kò sí? Agbépo lájà ò jalè rárá. Kí ni ìdí tí mo fi ro gbogbo ọ̀rọ̀ yìí wípé agbépo lájà ò jalè? Torí wípé gbogbo yín náà mọ̀ wípé ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ náà ńkọ́ òun gangan ló yẹ ká dì mú. Lórí ọ̀rọ̀ awuyewuye bí Síkírù Adétọ̀nà bí ìgbẹ̀yìn ẹ̀ ṣe rí òun ni mo tún ṣe wá ṣe ètò yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé mo máa ń sọ wípé àrọ̀ ni ò wáyé báyìí Oníkòyí tèmi ò ní yé ogun lọ ní ilẹ̀ kóòtù òjìrè yẹn. Oníkòyí tèmi kò ní í sinmi ogun. A ní gbà kí wọ́n bà tiwa jẹ́ délẹ̀délẹ̀. Torí ẹ̀yin àgbààgbà lẹ máa ń sọ tẹ máa ń pàṣàmọ̀ kan wípé àìlè sọ̀rọ̀ báyìí orí burúkú ti dé bá ẹni yẹn nìyẹn ó ti dé bá ìlú yẹn nìyẹn ó ti dé bá ìran yẹn nìyẹn wọ́n sì máa ṣe. Ìdí nìyẹn tí irú èmi àtàwọn kọ̀ọ̀kan bíi tèmi báyìí tá à níyé máa sọ̀rọ̀. A máa sọ ni. Ẹ jẹ́ a máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. Ẹ jẹ́ a máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. Lọ́jọ́ ọjọ́sí ọmọdé ìgbójú sókè wá gbà o. Bàgbà bá rojọ́ ọmọdé wọn á pa lọ́lọ́lọ́ ni o. Lọ́jọ́ ọjọ́sí àwọn àgbààgbà kì í hùwà ìbàjẹ́ o. Bí wọ́n bá ṣèbàjẹ́ a máa ṣígbá fún wọn ni. Láti ayébáyé ní ìran wa ni ò kì í gba ìwà ìbàjẹ́ láyè. Láti ayébáyé ni a kì í ṣe ọ̀lẹ. Láti ayébáyé láti ìgbà ìṣẹ̀ǹbáyé ìgbà ìwáṣẹ̀ làwọn bàbá wa ti máa ń bẹ̀rù àwọn ọ̀dọ́. Láti ayébáyé
láti gbọ́ òṣì ọkọ mi láti ayébáyé láti máa ń gbọ́ wípé ọmọdé ló ṣòro ṣẹ̀jù. Àwọn baba ńlá wa wọ́n bẹ̀rù ọmọdé, wọn kì í sọ wípé tọmọdé báwo nínú gbogbo ohun tí wọ́n máa ṣe. Látayébáyé bó ṣe rí nìyẹn. Àmọ́ àwọn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní máa dorí wípé wọ́n fẹ́ bà gbogbo nǹkan jẹ́ ló ti bẹ̀rẹ̀ àwọn òwe, ló ti bẹ̀rẹ̀ sí ní yí òwe àwọn baba ńlá wa padà. Ló ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé tọmọdé bá ń sọ̀rọ̀, tágbàlagbà bá ń sọ̀rọ̀, ọmọdé máa káwọ́ pọ̀n báyìí, ó máa wọlẹ̀ ni, kò jẹ́ wà àgbàlagbà lójú. Ẹ ti gbàgbé ni pé tágbàlagbà bá ṣe ìṣe àgbàlagbà, ọmọdé náà á ṣèṣe ọmọdé ni. Ṣùgbọ́n ọjọ́kíjọ́ tí àgbàlagbà bá ti sọ wípé òun ò ní ṣèṣe àgbà, ọmọdé náà á jẹ́ kóun náà mọ̀ wípé ọmọdé náà á kúrò nípò ọmọdé. Ọmọdé yẹn náà á kúrò ní ipò ọmọdé lẹ́sẹ̀kẹsẹ̀. Á mú ọjọ́ ọ̀la ẹ̀, á gbàmú fúnra rẹ̀, á wá máa tọ́ lọ láti ṣàtúnṣe. Ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ojú ẹ̀ máa rí ohun tẹ́nìkan ò rí rí. Tí àwọn àgbààgbà ilẹ̀ Kóòtù Òjíire bá ti sọ wípé báwọn ó ṣe máa ṣe rèé, àwa náà á sọ fún wọn wípé báwa náà ó ṣe máa ṣe rèé. Ṣebí lọ́jọ́ ọjọ́sí nígbà náà, nígbà táyé sì dá nìyẹn. Nígbà táwọn baba ńlá wa ti pòwe sílẹ̀ wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ o, tàgbàlagbà náà wọ àkèrègbè. Àti pẹpẹ àtàkèrègbè, àwọn àgbà sìn wọ́n wá ṣe bíi pé ọwọ́ àwọn nìkan ló lè wọ gbogbo ẹ̀, ọwọ́ àwọn nìkan ló lè tó gbogbo ẹ̀. Ọmọdé yẹn ń kọ́ kò gbúdọ̀ wúlò mọ́. Kúrò lórí láì, kò gbé mi kúrò bẹ̀bọ̀, ó ń ṣe bákan bákan, mi dẹ̀ láìkẹ̀ bẹ́ẹ̀ rárá. Ẹ má bínú, nẹ́tíwọ̀kì yẹn ni. Ẹ jọ̀ọ́ bóyá kẹ́yìn náà tún máa bá mi power tap, bóyá kò ṣe nẹ́tíwọ̀kì. Ṣé power tap la máa pè báyìí, àbí kẹ́ bá mi máa tẹ love and like yẹn, bóyá ó tún máa jẹ́ kó stable lọ́dọ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tẹ like yẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń tẹ like, nísìnyí ẹni kálukú á kàn gbé fóònù. Ṣé pé wọ́n ń rìpọ́ọ̀tì ni? Èmi ò lérò pé wọ́n ń rìpọ́ọ̀tì, ó dà pé wáìfì ilé wa ló máa ń ṣe kinní yẹn. Mi ò lérò pé wọ́n ń rìpọ́ọ̀tì, ìyá mi. Màámi Tóyìn Àtàlàbí, ẹ káàbọ̀ mà. Láyé ìgbà yẹn, nígbà tí gbogbo nǹkan ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀, tágbàlagbà mọra wọn lágbà, tọmọdé mọra ẹ̀ lọ́mọdé, gbogbo eléyìí ò ṣẹlẹ̀. Ẹ má jẹ́ kí n fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, nítorí bí connection yìí ṣe ń ṣe kó yé mi. Now mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wa a ti máa kà á, ṣùgbọ́n mo fẹ́ kà sí wa lótí, mo dẹ̀ fẹ́ sọ ohun tí mo rò nípa ẹ̀. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n kọ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí. Ẹ jọ̀ọ́. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ. Wọ́n ní èmi ò ní pè láwùjalè. Bó ṣe kọ síbí, mi ní kà bẹ́ẹ̀. Mo máa ń sọ kinní kan wípé kéèyàn tó lè jẹ ọba láyé yìí, mi ò sọ̀rọ̀ kíǹgì o, ọba ni o, kéèyàn tó lè jẹ ọba, gbogbo wa mọ̀ wípé ó máa go through process. Gbogbo wa mọ̀ wípé kí ẹ tó lè máa, wọ́n ní iyán òun lọ́ba lórí oúnjẹ. Ní gbogbo oúnjẹ ta ní pé iyán lọ́ba. Gbogbo wa dẹ̀ la mọ̀ wípé kó tó lè di iyán, ó máa ní ohun tó máa là kọjá. Wọ́n á gbin iṣu, wọ́n á wú iṣu lóko, wọ́n á mú délé, wọ́n á bọ̀ ọ́ láìsí iyọ̀ nínú ẹ̀. Ara yá wa mú, àwọn máa mú igi àfi gbìgìn lórí iṣu pé kó lè bẹ́lẹ̀. Wọ́n á ṣe abẹ́lẹ̀ bí etí. Wọ́n á jókòó kó tó lè pín dáadáa, wọ́n á ti ro ẹ̀fọ́. Kó tó di pé ẹ máa fi kan ẹ̀fọ́ yẹn, máa fi jẹ tẹ́, máa sọ wípé mo jẹyán
ohun tí iṣu yẹn là kọjá kó tó di ọba lórí oúnjẹ, òun ni igi tí aráyé fi ń gùn yẹn kó tó di wípé wá di ohun tí gbogbo aráyé wá ń pọ́nlé. Bẹ́ẹ̀ náà ni ipò ọba. Ká tó lè pe èèyàn ní kábíyèsí ọba aládé, gbogbo wa mọ̀ wípé ó ní bá àti ṣe tó fi ń jọba. Màámi Ọmọlára mi Sunshine, ẹ káàbọ̀ màámi. Ó ní bá àti ṣe gbogbo ọ̀nà tí ọba máa gbà kó tó di pé wọ́n yàn án, kó tó di wípé ifá fọre wípé lágbájá yìí ló du ẹ̀kún, kó tó di wípé wọ́n wá sọ pé lágbájá òun rèé o, ẹ wá lọ sọ di kábíyèsí o, ẹ sọ dọba. Gbogbo wa mọ̀ wípé ó ní ìtọ̀sẹ̀, stage by stage, gbogbo ohun tí wọ́n máa ṣe fún. Wọ́n fún lọ́kàn ọba o, wọn ò fún lọ́kàn ọba o. Àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí, wọn ò rírú ẹ̀rí o, wọn ò rírí o. Tó sọ pé ọkàn ọba ló ń jẹ, apá ọba ló ń jẹ, igbá àwo ọba ló ń jẹ. Ẹni tó bá ti mọ̀ pé tó bá ti ẹ̀wà jẹ́ lódodo gan pé ọkàn ẹni tó bá gbéṣẹ̀ ní kejì tó bá ń wọlé bàjẹ́, spiritually I think it has a reason. Ó nídìí, torí tí ò bá sídìí, obìnrin kan kì í jẹ́ kúmólú. Ní ìgbà tí wèrè eléyìí obìnrin tó wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì, Queen yẹn, tó kú, gbogbo wa la rí bó ṣe sí. Gbogbo wa la rí ohun tí ọmọ rẹ̀ là kọjá kó tó di pé ó gba ipò yẹn gẹ́gẹ́ bí kíngì wọn, torí kì í ṣe ọba. Ọba yàtọ̀ sí kíngì torí process yàtọ̀ síra wọn. Wọ́n ti fi èdè, wọ́n ti fi bà tiwa jẹ́ ni. Ọba ó yàtọ̀ sí kíngì. Ẹ má sọ pé èdè lásán, nígbà tá a dé èdè ti borí tí a mọ́lẹ̀ làwa náà fi wá gbà pé òun náà ni. Gbogbo wa la mọ̀ wípé ìdálù nìṣèlú. Gbogbo wa la mọ̀ wípé àwọn ìlú kan wà wọn kì í jọba níbẹ̀, baálẹ̀ ni wọ́n ń jẹ níbẹ̀, kó tó di wípé ó dẹ̀ ní ibi tí wọ́n ti máa ń mú kí ló ti ń porúkọ ẹ̀ wá wípé àṣẹ wá wípé lágbájá ìlú yìí wọ́n lè jọba ẹgbàdé lọ fún ọ. Ní ìsìn ó ti di ti politician. Gbogbo wa náà dẹ̀ mọ̀ yẹn. Èmi ò ní pè Síkírù ní ọba torí pé Síkírù Adétọ̀nà ni. Now, Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbàgbá second told lies against the traditional stool in order to destroy it. Mo sọ pé àkòrí ètò yìí òun ni ẹni tó gbépo lájà ó jalè. He was just about 26 years of age when he was installed as ẹrú tó jẹ́, torí mi ò ní kà rárá, kì í ṣe ọba lọ́dọ̀ tèmi. He had nothing. He knew nothing about why they came to capture him in Deloitte, London. Ọ̀gbẹ́ni Ọjà Odùtọ́lá made him. Ọjà àbẹ́ ọjà, wọn ò fi àmì sí. Odùtọ́lá ló lọ fà wá láti London pé kó wá ṣe kíni. Ọmọ lẹ́lẹ̀ fúnra yín. Bàbá mi, ìyá mi Mary Olóyèdé mo kí yín. Bàbá mi Olúwọlé Ọládọjà mo kí yín. Fúnra yín báyìí. Ilẹ̀ fúnra yín wá ikú fún ilẹ̀ Ìjẹ̀bú Òde. Fúnra ẹ̀ ló jókòó ní London tí ò rí ṣe, tí ò rí jẹ, kò rí mu, kò rí nǹkan kan ṣe, kò rí bá ti ṣe, kò rọ́nà gbégbà. Fúnra yín lẹ lọ torí pé ó ń gbé ìlú òyìnbó. Àbí ẹbí Odùtọ́lá bàbá yìí
ṣé wọ́n wà láyé àbí wọ́n sí láyé? ṣé ẹ ti pe ẹbí wọn láti sọ fún wọn pé ṣé ẹ ti rí àkóbá tí bàbá yín tó ṣe sí ilẹ̀ Ìjẹ̀bú Òde? ẹ jẹ́ ká máa kà á bọ̀. ó sọ wípé nígbà náà bàbá Síkírù Adétọ̀nà ló yẹ òun ní Ifá mú. the same Odùtọ́lá yìí ló ń sọ wípé láyé pé bàbá Síkírù ti dàgbà, ìkíní ẹlẹ́ẹ̀kejì kò kàwé. tá a bá ń sọ̀rọ̀ wípé spirituality wa tó bàjẹ́ báyìí, nǹkan wa tó bàjẹ́ báyìí, ìgbésí ayé wa tẹrun dé ibi tẹrun dé yìí, kí ló bàjẹ́? báwo lẹ ṣe bàjẹ́? ta ló bàjẹ́? ẹ̀yin yìí náà ni. bàbá mi Síkírù Àlàní Truart, ẹ káàbọ̀. bàbá mi Adéníyì Ọlálùdé, mo kí yín. bàbá ọdẹ Mákindé Ifá ń ṣe kísà, ń ṣe ẹ̀là ìború, ẹ̀là ìbòyè, ẹ̀là ìbò ṣíṣe. mo kí yín bàbá mi, ẹ kújọ́ mẹ́wàá. Ifá, wọ́n dáfá báyìí. Ifá sọ wípé bàbá àgbàlagbà yìí o, kó wá jẹ́ wípé bàbá yẹn 20 ọdún péré lásán ló ní láyé. wọ́n ní láyé, Odùtọ́lá fúnra ẹ̀ sọ pé láyé. òun kọ́ lòun máa fi jọba. ó wá bá bàbá yẹn sọ̀rọ̀ wípé ṣé o lọ́mọ kékeré tó kàwé? tá a bá ń sọ̀rọ̀ wípé gbogbo ohun tó dé bá ìgbésí ayé ilẹ̀ Kóòtù Òjíire lénìí kò yẹ kó dé bá wa. àwọn kan máa ní ìgbà tí wọ́n wá kó yín lẹ́rú táwọn òyìnbó dé, kí làwọn òrìṣà yín ń wò? kí ni Ifá ń wò? ohun tí Ifá ń wò òun lẹ ti rí. Ifá sọ wípé báyìí ni ẹ ṣe tọ̀, báyìí ni ẹ ṣe ṣe. Odùtọ́lá ní rárá, tòun ò rí bẹ́ẹ̀. Ifá sọ tiẹ̀ ni. ṣé ẹ ti ń gbọ́ conspiracy ṣá ní ìlú Ìjẹ̀bú Òde? tuntun tí wọ́n tún ń sọ ní ìsìn ni wípé kì í ṣọba làwọn fi, kì í ṣe Ifá làwọn fi ń yan ọba mọ́. ibi táyé wọn ti máa finish pátápátá nìyẹn. ìgbà tí wọ́n ti rí eléyìí tí Síkírù ṣe, gbogbo ayé tí wọ́n á sọ pé ní ìsìn ojú yín ti já o, bóyá ẹ jẹ́ gbọ́ ti Ifá lọ́wọ́ yìí. wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ Ifá kọ́ ni wọ́n fi ń yan ọba. àwọn àgbààgbà yẹn dẹ̀ ń ṣe, wọ́n ń ṣe kí ló ti ń porúkọ ẹ̀, interview lórí Àgbàgbé yìí. wọ́n ń sọ boldly lẹ́nu wípé kì í ṣe Ifá làwọn fi ń yan ọba. owó ló fẹ́ fi yan ọba báyìí o nílùú Ìjẹ̀bú Òde. politician ló máa yàn lé wọn lọ́wọ́, possibly Fúlàní míì ló máa gbé sí bíi ti Síkírù. ẹ̀yin ọmọ ọ̀dọ́ Ìjẹ̀bú Òde, ẹ dẹ̀ máa wò ó, ẹ máa lajú yín lẹ̀ báyìí. wọ́n á kì yín mẹ́bọ níṣojú yín. wọ́n láwọn àgbààgbà wa wọ́n ní gbogbo oògùn tẹ́yìn ní ẹ̀yin fi ń kó rí ọmọ àwọn ọmọdọ́mọ yín, ẹ fi ń kó sábẹ́ ni. àwa tẹ́ ẹ pè lọ́dọ̀ tá jẹ́ ọjọ́ ọ̀la, ẹ ti fi gbogbo oògùn yín, ẹ ti fi kórí wa sábẹ́ ká má lè jàmbá, ká má lè ṣe nǹkan kan fún yín. ibi tó bá wù yín lẹ fẹ́ bàjẹ́ dé. wọ́n ní pẹ́rẹ́ tí Síkírù, tí Ọdẹ́tọ́lá àbí Odùtọ́lá tó gbé Síkírù wá, guess what? àti kò jẹ́bo lóòṣà lọ́wọ́, kò sí bàbá ńlá kùpọ̀n nípò gbá ẹnìkan tó máa bọ̀. Síkírù ṣe kí ni? ó yíra padà ni. ó jẹ́ kó mọ̀. ó báyé Odùtọ́lá, ó bàjẹ́ lójú ayé ẹ̀. ó sun pa. ohun tójú ọ̀dàlẹ̀ máa ń rí nìyí. tí àwọn irúnmọlẹ̀ bá ti sọ wípé báyìí ni ẹ ṣe ṣe o, ṣebí tiwa ni ká béèrè lọ́wọ́ wọn pé kí ló ń ṣẹlẹ̀ o, báwo ni ká ṣe ṣe o. tí Ifá bá ti sọ pé bó ṣe máa ṣe rèé, tó bá sọ pé tinú ẹ̀ ló máa ṣe, kò sẹ́ni tó máa wá sọ wípé Ifá gangan ló da iṣu sí ẹ lágbàdá. gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, tẹ máa ń béèrè lọ́wọ́ wa wípé kí ni Ifá ń wò táwọn òyìnbó fi wá kó wa lẹ́rú,
àwọn àgbààgbà bí àgbà Odùtọ́lá yìí lọ́ba tiwa jẹ́. Tí Ifá bá ti sọ pé ẹ má ṣe báyìí, àwọn máa ní rárá bẹ́ẹ̀ yìí làwọn ó tọ̀. Mo ti gbọ́ pé báyìí làwọn máa tọ̀, àwọn ò ṣe tí wọn bẹ́ẹ̀. Ifá ń sọ yẹn sí àpò ara tiẹ̀ ni. The same Síkírù yìí náà ló ṣe kí ni? He married 2 sisters of the same mother and father. He wrote this in his book. He enjoyed life to the fullest on the traditional stool. It is not a Muslim stool. As he was about to go, he decided to destroy the stool because Òkú Òmẹ̀yìn. Ifá oracle chooses Síkírù's father, but Ọ̀gbẹ́ni Ọjà Odùtọ́lá didn't want to install an illiterate, and he asked if his son was educated. He said that his son was reading accountancy in London. The next day, Odùtọ́lá went to London to bring home Síkírù Káyọ̀dé Adétọ̀nà. The rest is history. High Ògbóni Chief Priest Barrister Dr. Oladoyin Adebowale wrote, he was arrogant, conceited, hypocrite. He created the fallacy that the Ijebu people migrated from Wadai in Sudan. Nígbàtí, that is what you see or what you get. Ní ìgbà tí ẹ bá mú ọmọ lẹ́lẹ̀ tẹ́ gbé sórí bẹ́ẹ̀dì. Ìgbà tẹ́ bá mú ẹlẹ́dẹ̀ ẹ̀gàn tẹ́ wẹ̀ fún, ẹ bẹ̀rẹ̀ sí ní tò góòlù sí lọ́rùn. This is what you get. To rival the Oni as the spiritual head of the Yoruba race, he impregnated 2 blood sisters and used his Islamic religion to justify it. Of course. Ó tọ́ súnà wípé wọ́n lè fọ́mọ ìyá. Àbúrò ti tèmi ó ń sọ fún èmi wípé òun lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá òun, òun lè fẹ́ ọmọ àbúrò bàbá òun lóbìnrin, àtàbúrò ìyá òun àtẹ̀gbọ́n ìyá òun lóbìnrin, òun lè fẹ́ wọn kóun máa bá wọn sùn. Ìjọ́ tó sọ létí mi, mo ní ó ní bẹ́ẹ̀ ni ó tọ́ súnà ànábì gbà láàyè. A máa ń sọ fún yín wípé ẹni tó bá ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí Christianity, ẹ máa gbìyànjú kó má dé orí òkè ipò wa mọ́, ẹni bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe máa ṣe é. Àwọn bàbá wa máa ń sọ kinní kan wípé kò kí ń tán lára wèrè kó má kú pàhé yẹn kò sígbà tí wọn ò ní lò lórí ipò tẹ́ gbé wọn sí yẹn. Ẹ̀yin dẹ̀ ló máa kọ́kọ́ fi gé jẹ. Mistake èèyàn kan tí ẹnì kan ṣó máa ṣe, ó máa bayé gbogbo odindi ìlú jẹ́. Mistake èèyàn kan tí Ọ̀gbẹ́ni Odùtọ́lá tó ṣe, ó ti bayé gbogbo Ìjẹ̀bú Òde jẹ́ lénìí. Gbogbo ẹ̀ ti ń rùn báyìí lénìí. Gbogbo ẹ̀ ti dorí kodò báyìí lénìí. Ẹ̀sìn ti dé lénìí. Ẹlẹ́yà ti ń ṣẹlẹ̀ báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Now, he enjoyed immense benefit from his position, yet he did all unimaginable things to destroy the tradition of his people. He used his influence to mobilize other impressionable simpletons called Oba to change the tradition of the Yoruba people to suit the Arab culture. That's what you get. Ẹrú kò lè ṣaláì ṣe bí ẹrú. Àgùntàn ò lè ṣaláì ṣe bí àgùntàn. Now, only all the lies told about Oshogbo beating dead bodies or dismembering the corpse of an Oba are a figment of his corrupt imagination. Awujale Gbelebuwa died in 1959.
he was a student on scholarship when it happened. Could the Oshugbo and the Ogbeni Oja have preserved the heart of the late king for him to eat? Was he around when the late Awujale died to witness the dismembering of the body? He used traditional authority to curry favors from the government and wealthy sons and daughters of Ijebu land. He downgraded the Agemo festival and replaced it with the Islamic Durbar known as Ojude Oba. While he was fighting for supremacy with the Onishijuade, he was taking instruction from the Sultan of Sokoto, because that is his source. Because that is his source. Bàbá tó bí Síkírù lẹ́mọ̀, mọ̀ ìyá tó bí lọ́mọ bóyá òun náà ní ẹ̀jẹ̀ Fúlàní nínú. Anybody can marry from anywhere. But the problem is, ta ló fún wọn ní àyè débi agbára wa, débi ẹ̀mí wa, débi ìṣàkóso tó máa sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la wa? Ṣé bẹ́yìn yìí náà ni? Now, ó sọ wípé he joined Zik, Akintola and Ahmadu Bello to send Awolowo to jail. He was disrespectful to the government of Ogun State. Hence his disposition by the late Bisi Onabanjo. He traveled without permission. It was a military coup which brought Diya that saved him. He was indicted by Justice Shogbetun panel for insubordination, recklessness, bordering on partisanship. Okay. He supported the defunct NPN openly against the ruling party, UPN. He was such an arrogant element who forgot how he was choosing. How did you choose him? If you have chosen him the right way you should have, would it have resulted this way? When you brought it to him on the wọ́n ní pé orẹ́sẹ̀ wèrè òbúṣòògùn èèyàn tó lọ́pọlọ tó ní ọgbọ́n tí ọpọlọ ẹ̀ nọ́mbà 6 ẹ̀ ń ṣiṣẹ́ wo ló máa gbé tiẹ̀ lẹ̀? Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa, gbogbo ẹ̀yin àfọbàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín ẹsẹ̀ wèrè ní. Odútọ́lá tó fi Síkírù síbẹ̀, Síkírù Adétọ̀nà síbẹ̀, ẹsẹ̀ wèrè ni. Síkírù dẹ̀ lẹ́sẹ̀ wèrè, ó yà búṣòògùn tiẹ̀, kí ló kàn? Jẹ́jẹ́ ló jókòó ẹ̀ toró kàwé ó kéré. Àwọn alálẹ̀ ọ̀wá bá yín tètè pa nítorí pé kẹ́ lè fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Wọ́n ní èèwọ̀ ohun tó ń bi ni èèwọ̀ òun ló ń gbèjà ara ẹ̀. Àmọ́ nígbà tó èèwọ̀ bá máa fi gbèjà ara ẹ̀ ayé ti dojú dé tán. Just one decision èèyàn kan, mistake kan tó máa ṣe láyé yìí ó lè ba ayé gbogbo àwọn àrọ́mọdọ́mọ jẹ́. Plus you tó ṣe mistake yẹn, Odùtọ́lá gan kó tó kú gan ayé ẹ̀ gan padà rún sọ́wọ́ Síkírù ni. Ṣé tó bá jẹ́ wípé bàbá Síkírù Adétọ̀nà lẹ fi sórí oyè, ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣó máa ṣẹlẹ̀? Abájọ tá a pariwo Yorùbá nation kò sí kankan nínú wọn tó kàn. Àgàgàrú Síkírù Adétọ̀nà yìí òun ló bọ́ síta tó wá sọ wípé ní correction àwọn wo ló ń pariwo ń bẹ̀ yẹn ń tẹ́ ẹ gbé síbẹ̀ fún wa ni. Ẹ ti gba àwọn Fúlàní láàyè. Síkírù náà ti bímọ, ọmọ ẹ̀ ti pọ̀, ó ti fi àwọn Fúlàní ẹgbẹ́ ẹ̀ ó ti fi wọ́n joyè nílùú Ìjẹ̀bú Òde. Chief Imam ẹ wá fẹ́ sọ̀rọ̀ nípa òkú ọba ètùtù ìlú. Chief Imam Ìjẹ̀bú Òde ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kójọ ẹ̀bẹ̀ abeg ẹ jọ̀ọ́. Kí ló ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba ìlú yín? Èèyàn tó ń ṣe ẹ̀sìn àjòjì. Prince Charles tó succeed the Queen, ṣé rò pé tó bá sọ pé Muslim lòun, ṣé rò pé ó máa débẹ̀ ni?
Prince Charles tó fi jẹ ọba lẹ́yìn tí ìyá ẹ̀ kú ṣe rò pé tó bá jẹ́ pé ó sọ wípé muslim lòun o òun ò ṣe kìrìsìtẹ́nì àbó òun ò ṣe gbogbo ohun tí ìyá òun ṣe gbogbo ohun tí ìyá òun gbàgbọ́ nú òun ò ṣe o ṣe rò pé ó máa débi bẹ̀yẹn ni òyìnbó ò kì í gbà pé kí àwọn make decision tó máa bà tiwọn jẹ́ ẹ̀yin dúdú lọ́pọlọ yín ò pé ẹnìkan wọn máa ń kọrin kan nínú ìṣẹ̀ṣe dúdú la dúdú o ọpọlọ wa ò dúdú o ọ̀pọ̀lọpọ̀ dúdú. I'm telling you the fact ẹlòmíì ẹ̀ kàn rò pé dúdú wájú ni pé kò dúdú lọ́pọlọ ó dúdú lọ́pọlọ tí ọpọlọ ẹ̀ yílẹ̀ iyẹ̀pẹ̀ gan wà nínú ọpọlọ ẹ̀. iyẹ̀pẹ̀ ó wà nínú ọpọlọ ẹ̀. now ó wá ń sọ wípé his father was not a man of means. The fact that he was studying abroad on scholarship made him the most qualified candidate from the Anikilaya Gbelegbua. Bàbá ẹ̀ ò ní owó lọ́wọ́ o. Síkírù ń study on scholarship ni. Kéèyàn máa lọ wá ikú tó máa pa fúnra rẹ̀. Kó ṣọ́ra kó tó make decision torí ẹni tó máa pa ẹ́ fúnra ẹ̀ o lè lọ mú wá kó wá pa ẹ́ tó dẹ̀ máa pa ẹ́ tí nǹkan kan ò ní bí. Gbogbo nǹkan tí Síkírù ṣe ní ìlú Ìjẹ̀bú-Òde ó tún ṣe lẹ́yìn ikú ẹ̀ ó tún kú tán tún master yín lọ. Ṣẹ́tìrí when it is your fault wà ó ní rí solution sí. Téèyàn bá fẹ́ jẹ májèlé tó mú báyìí tó fúnra ara ẹ̀ fẹ́nu ara ẹ̀ jẹ fúnra ara ẹ̀ ló mú fúnra ara ẹ̀ pẹ̀lú owó ẹ̀ tó fi sẹ́nu ara ẹ̀ tó fi jẹ ó mọ̀ pé ó máa ń pààyàn. Ìtọ́gbọ̀n sínú oúnjẹ ó lè má tètè pa ẹ̀ tó máa wá solution títí tó máa fi rí solution torí pé àìmọ̀ ló fi jẹ́ fúnra ara Òdútọ́lá kò ń ṣòwò nìkan ló máa ṣe orúkọ yẹn nìkan ló wà lórí history báyìí bóun ló lọ gbé Síkírù wá. Àwọn kan wà níbẹ̀ ní èní tó yẹ pé wọ́n jọ lọ gbé wá ni wọ́n jọ decide ni because ẹnìkan kì í jáwàdé. Àwọn yẹn dà lẹ́nìí orúkọ wọn dà nínú history lẹ́nìí àwọn àgbààgbà yẹn mọ̀ wọ́n àwọn àgbààgbà tó sì dá ní ilẹ̀ Ìjẹ̀bú-Òde yẹn wọ́n mọ̀ wọ́n tabadẹ̀rọ ọmọ tó súnmọ́ wọn wọ́n á sọ fún un pé lágbájá wà ń bẹ̀ o tàmídó wà ń bẹ̀ o làkàṣègbè náà gbẹ̀yìn o. The AG government wanted an educated Ọba after Àwùjalẹ̀ Gbélégbùwà. Ṣẹ́tìrí ìjọba ló lọ bá wọn pé ẹ gbọ́dọ̀ fi bàbá tó ti fẹ́ lọ yìí sí o ẹni tó kàwé ọkọ mi máa ń sọ kinní kan ọkọ mi máa ń ní sórí níṣòro nílẹ̀ adúláwọ̀ sórí àwọn tó kàwé yẹn àwọn gangan níṣòro wà ta ní torí wọ́n believe pé àwọn kàwé àwọn lọ́pọlọ wọn sì ní nǹkan kan nínú ọpọlọ wọn ní nǹkan kan ọpọlọ wọn ó zero. Àwọn tó rò pé àwọn kàwé yẹn àwọn náà ni imam ló máa dilute ọpọlọ wọn. Ẹni tó kàwé tó lóun ka Cambridge àmì kìnìkan master of philosophy of kìnìkan imam kan máa sọ fún pé bó ṣe máa ṣe ilé ayé ẹ̀rì ó gbúdọ̀ máa forí balẹ̀ lẹ́ẹ̀márùn òun náà á dẹ̀ máa ṣe ó dẹ̀ kàwé. Kẹ́ ẹ lè mọ̀ wípé ọpọlọ wọn kú gan. Kì í ṣe gbogbo wọn èèyàn ní Wọlé Ṣóyínká o Wọlé Ṣóyínká ò ṣe kìrìsìtẹ́nì kò ṣe mùsùlùmí o in fact oníṣẹ̀ṣe ni. Kì í ṣe gbogbo wọn lọ́pọlọ wọn kú. Now, Síkírù Adétọ̀nà negated all the positive values for which the Yoruba people are reputed. Of course, ìgbà tí ẹ bá gbé ẹrú sórí ipò ọmọ gbogbo ohun tí ọmọ fi ń jẹ́ ọmọ láyé yìí ló máa rubbish. Gbogbo ohun tí ọmọ tó fi ń jẹ́ ọmọ láyé yìí ló máa rubbish because ẹrú lòun. Síkírù Adétọ̀nà
ẹrú Fúlàní, ẹrú Saudi, ẹrú àwọn chief imam, àwọn àfáà ni. Ẹ gbọ́ tó sọ pé àwọn àfáà ni bàbá ọba, torí wọ́n mọ̀ wípé àwọn làwọn yàn wọ́n síbẹ̀. His fabled, principled fight for June 12 was because of the late MKO Abiola, who was with him in NCNC, NNDP, and MPN. He fought against Shubomi Balogun, the founder of the FCMB, when he suspected that his growing influence might dim his own waning authority among the Ijebu. He accused him of nursing the ambition to succeed him. How could that have been his business? He promoted the imams over traditional worshippers. Of course, ìgbà tí ẹrú bá dé, ó máa ṣe kí ni? Ó máa bẹ̀rẹ̀ sí ní máa find the fault nínú ọmọ. Ṣebí traditional worshipper yẹn náà ló lọ gbé wá? Àbádétọ̀nà, àbí Mùsùlùmí ni àbí Christian? He said Ifa was nothing. Of course! Of course! Nígbà tí Ifá bá sọ pé báyìí, tí ẹnìkan wá dé tó wá sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀. Tó dẹ̀ jẹ́ wípé babaláwo ni o, ṣẹ́dẹ́yìn babaláwo wa yìí, ọ̀pọ̀lọpọ̀ yín iṣu ńlá lẹ jẹ́ fún wa. Bẹ́ẹ̀ ṣe jẹ́ wípé ẹ wúlò fún wa náà lẹ ṣe jẹ́ nǹkan tó lè ba ayé wa jẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín. Ìgbésí ayé pọ́blẹ́mù ńlá lẹ jẹ́ fún wa, babaláwo. Nílé ayé láyé àtijọ́, lẹ́yìn mo fẹ́ lè sọ pé tí ọba bá ti ṣe orò pé lọ́ṣẹ̀ máa ń jọba lórí babaláwo. Láyé àtijọ́, babaláwo tí ayé bá ń rújú tí gbogbo ẹ̀ tí kò sí ọ̀nà àbáyọ mọ́, babaláwo ló yẹ kó jẹ́ answer to the solution. Àwọn gan ni wọ́n jẹ́ problem to the problem. Láyé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ babaláwo kò ń ṣe bí irúnmọlẹ̀, bí Ọ̀rúnmìlà ṣe fílẹ̀ mọ́ lọ ṣe ń ṣe. Ọ̀rúnmìlà máa ṣe ti àwọn àṣẹ tí wọ́n ní. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ conspiracy, àwọn náà ni wọ́n ṣe conspiracy ẹ̀sìn àjòjì, àwọn ló gbè lẹ́yìn jù. Àwọn ni wọ́n gbè lẹ́yìn jù. Àwọn ló ń pawódà táwo ṣe, àwọn ni. Wọ́n ti gbàgbé wípé báwọn ṣe jẹ́ babaláwo tó, àwọn ọmọ wọn náà wà ńbẹ̀ nínú ìlú kan náà pẹ̀lú wa. Bó ṣe jẹ́ babaláwo tó, àwọn ọmọ wọn wọ́n wà ńbẹ̀. Tí ìyà ṣe ń jẹ, wọ́n ní pé kò sí ohun tó bọ̀ lókè bá tí ilẹ̀ ò gbà. Wọ́n ń bẹ́ orí, wọ́n ń sọ pé kò sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ṣe ń ba ayé aráàlú jẹ́, tẹ́ ẹ̀ ń gbè lẹ́yìn politician, tá ẹ̀ ń ba ayé aráàlú jẹ́, àwọn àrọ́mọdọ́mọ yín náà wà ńbẹ̀. Àwọn ọmọ yín wà ńbẹ̀. Nígbà tẹ́yìn ò ní sí láyé mọ́, àwọn ọmọ yẹn máa jẹ sọ́nà fàbíṣìyà ni. He said Ifa was nothing. He was a Muslim from Sudan. Sikiru Adetona kú ni, kò wàjà. My submission, Awujale Ana, shared so many things in common with Shehu Amugbo, Mukolorado of Iwo in Osun State, when we talk about the Yoruba traditional beliefs. Ẹ jọ̀ọ́, Shehu Amugbo tẹ́ sọ yẹn, ta ló gbé wá síbẹ̀? All of the traditional leaders in Ijebu have gone to Mecca finish. Òun ló rán wọn lọ. Kán lọ lé Ọlọ́run, kán fọlọ́run tí wọ́n lẹ̀. Òun ló rán wọn lọ. Díẹ̀díẹ̀ báyìí ni tẹ̀dá ń bàjẹ́. Odùtọ́lá ó lọ gbé Síkírù wá fún yín. Mo wá fẹ́ kẹ́ gbọ́ ohun tí bàbá wa kan
tí wọ́n sọ kì í ṣe bàbá wa kan lásán Olúwo Pẹ̀rú tí wọ́n sọ mi ò mọ̀ọ́mọ̀ play voice note wọ́n ń ta ni torí pé group ni gbogbo wa jọ wà mi ò mọ̀ọ́mọ̀ play voice note wọn níta torí pé the same group òun ni gbogbo wa jọ wà ṣùgbọ́n fọ́nrán tí wọ́n ṣe yìí mo máa gbé jáde kí gbogbo wa lè jọ wò ó inú mi dùn pé a sì ní àwọn àgbàlagbà pàápàá jùlọ nínú ìlú tèmi o Ìpẹ̀rù o bàbá yẹn sọ nínú ohun yẹn ẹ jẹ́ kí n recap ohun yẹn fún yín pé he is very disappointed nínú gbogbo oníṣẹ̀ṣe Ìjẹ̀bú Òde pátápátá tí òkú kan they will still make the same mistake with the late king with another king àwọn òṣì èèyàn akóṣìbérò àwọn àgbà òfò they will still make it not all of them o àwọn kan míì inú wọn ṣì wà tó dáa o ẹ má sọ pé mo kó gbogbo wọn papọ̀ àwọn ẹ̀mí wà nínú wọn tó dáa ṣe rí àwọn tí ò dáa yẹn wọ́n pọ̀ ju àwọn tó dáa lọ. bàbá wa yẹn ní àwọn débẹ̀ àwọn wà níjẹ̀bú Òde nígbà tí wọ́n fẹ́ sin ọba àwọn wà níjẹ̀bú Òde báyìí ní ìrètí wípé àwọn ti pé ẹnìkan lára wọn pé lágbájá ọba ìkàtà báyìí káwòdì o àwọn wà ń bí obó wa ni ìgbà tó máa dojú ẹ̀ báyìí títí pé àwọn ti ń wò pé kí Òṣùgbó surround everywhere àwọn ò gbọ́ pé kí àwọn bẹ̀rẹ̀ sí ní pé ẹni yóò gbé kọ́ọ̀lù mọ́ ohun tó máa ń padà dì nìyẹn lọ́ọ̀kì ló ṣe olórí burúkú yìí kò ní yí ẹ ẹnikẹ́ni tó ò bá jẹ́ àwọn igbarúmọlẹ̀ ló máa pa ẹ́ ikú oró òun ló máa kú láṣẹ Ìdùmarè ó máa parẹ́ máyé lára ìwọ tó wà ń bẹ̀ yẹn ó máa parẹ́ máyé lára lọ́lá gbogbo àwọn igbarúmọlẹ̀. ó máa parẹ́ máyé lára mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ bàbá wa yìí orúkọ wọn ni Ifáṣọlá Ọpẹ́odù lóòótọ́ wọ́n fún àwọn náà lórúkọ ẹrú mo ti gbé wọn wá sórí ètò mi rí tí mi bá ṣe wọ́n fún wọn lórúkọ ẹrú nítorí pé nígbà yẹn wọ́n sọ pé tí àwọn ò bá jẹ́ orúkọ yẹn àwọn ò ní lè lọ léèwé bó ṣe wọ àárín àwọn bàbá wa nìyẹn pé tó o bá ti jẹ́ orúkọ mùsùlùmí àbí orúkọ kìrìsìtẹ́nì ò ní lọ léèwé. so ẹ jẹ́ ká gbọ́ ohùn. ọmọ Yorùbá pátápátá mo kí gbogbo ẹ̀yin ládéládé mo kí gbogbo ẹ̀yin lóyèlóyè. kì í ṣe nọ́mbà bàbá yìí nìkan ni wọn ò gbé nọ́mbà èmi àti bàbá Adéfá Ìwàlẹ̀sí náà sọ̀rọ̀ lánàá bàbá Adéfá ní àwọn ti pe ìkan lára àwọn oníṣẹ̀ṣe Ìjẹ̀bú Òde ò pé ó yá ọbọ̀ wa ni àwọn ti wọnú mọ́tò àwọn ti lọ àwọn ti ń bọ̀ wọn náà dé Ìjẹ̀bú Òde tán kò gbé kọ́ọ̀lù gbogbo àwọn bàbá wa tó àti ìyá wa tó wà níṣẹ̀ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn níjẹ̀bú Òde yẹn wọ́n mọ̀ owó tí wọ́n gbà yẹn wọ́n mọ̀. Ọpẹ́odù tí mo jẹ́ agbẹjọ́rò fún gbogbo àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn tí mo dẹ̀ jẹ́ alákòóso gbogbo oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn ni mo ń kí yín o mo ń kí yín gbèdégbèdé ọwọ́ Ifá gbogbo ẹ̀yin olóyè ìlú Ìjẹ̀bú Òde gbogbo yín mo kí láti ọjọ́ yìí
àdọ́dóríkodò ń wò ṣẹyẹ à ń wò ṣe yín lájọ tí Síkírù ti kú. à ń wò ṣe yín. Olúṣà Ògújà bàbá àmàkíyín dáadáa àti gbogbo Ìlámùrẹ́ àkíyín o. Gbogbo ẹ̀yin òdì ìlú Ìjẹ̀bú Òde àkíyín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin Òṣùgbó in fact ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ bàbá mi yìí ọmọ ọmọ àkíyín tó bá ń kọkùnrin mi ní mi mo yọ fìlà mi fún wọn. gbogbo ẹ̀yin pàǹpá pátápátá. inú mi dùn ọkàn mi balẹ̀ pé Ìpẹ̀rù ni somebody like this wà. Lẹ́gùrù Àjísà kì í pọ̀ púpọ̀. Òkè tẹlẹ́mù gbogbo ọba aládé pápátá gbogbo yín mo kí tó ń bẹ níjẹ̀bú Òde àti ní gbogbo káàárọ̀ jíire. Gbogbo aládé nírẹ̀mọ mo kí yín, gbogbo aládé lẹ́gbàá mo kí yín, ní Yewa Àwórì gbogbo yín ni mo kí pátápátá. Gbogbo ẹ̀yin agbófinró wa pátápátá gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin ọmọọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà immediate pass Àwùjalẹ̀ gbogbo yín náà la kí ẹ máa kú iṣẹ́ gidigidi. wọn kú iṣẹ́ ńláńlá tán ṣe. Gbogbo ẹ̀yin ìyá ọlọ́jà bàbá ọlọ́jà gbogbo yín ni a kí. Èmi olóyè gíga Ifáṣọlá Ọ̀jẹ́ládé Ọpẹ́ Odù. bàbá wọn yá yọ Saheed kúrò ń bẹ rádaràda. Agbẹjọ́rò fún gbogbo oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn tí mo dẹ̀ jẹ́ alákòóso fún àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn ń kí ìpè ẹ̀kọ́ ara fẹ́ra kù bàbá tó lọ. Ọlọ́run jẹ́ kí ọdún kó jìnnà síra gbérégbéré. ẹ máa gbọ́ ẹ̀ tí gbọ́ nǹkan kan. Kí oṣù rere kó lé fún gbogbo ọmọ Ìjẹ̀bú Òde lápapọ̀ àti gbogbo Ìjẹ̀bú. tó bá jẹ́. Ọ̀rọ̀ yìí mo fẹ́ dá ọ̀rọ̀ mi lórí ọjà títì nílùú Ìjẹ̀bú Òde tó ń fa rògbòdìyàn. Késekése lẹ̀ ń rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn. Lọ ṣèwádìí. ń bọ̀ ẹjẹ́ máa gbọ́ lọ báyìí. Ẹ lọ ṣèwádìí. Wọ́n ní ká ẹ ṣètùtù ẹ ní ẹ ṣètùtù. Wọ́n ní kán sin ọba ní ìlànà tí wọ́n fi ń sìnkú ọba ẹ̀kọ́. Ẹ lọ sọ pamọ́ ìjọba ẹ̀kọ́ ọlọ́pàá. Ẹ̀kú síta ẹ̀kọ́ jagunjagun síta. Ẹ̀kọ́ oríṣiríṣi èèyàn síta. pé ọmọ wo ló máa tó dún pín kébẹ̀ Àti ni. àwọn ẹlẹ́sìn líle gbogbo àwọn mùsùlùmí. àwọn tẹ̀blíìkì. Pàápàá chief imam ìlú Ìjẹ̀bú Òde Òdùmí Òǹṣàìmọ̀ olóko fún yín. Chíjàre bá mi. Ẹ̀yin pẹ̀lú àwọn ará yín lẹ wá sí Federal High Court ẹ̀yin ẹ̀fẹ́ ṣe kéèsì pẹ̀lú àwọn olóyè ìlú ayé pé nípa òkú aláyé àbà ẹ mọ̀ mí dáadáa mo mọ̀ yín. Ẹ̀rín yín parí lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni ẹ jọ ṣó ń jáde geere tó bá já geere jẹ́ kí n mọ̀. Ìmọ̀lúwo ìlú Ìpẹ̀rù Àkàsọ́nù ń kí yín o. ṣé o bá mi. Kí ló fẹ́ fariwo nípa ọjà títì? Ẹ̀yin oníṣẹ̀ṣe Ìjẹ̀bú Òde pàápàá tí ẹ bá mọ̀nà ẹ̀ ṣe béèrè lọ́wọ́ ẹni tó mọ̀nà. ṣé ń gbọ́ ọ̀nà wọ̀nyí. ṣé ń gbọ́. Ẹ̀yin olóyè kí lẹ̀ ń ti ọjà lé lórí gangan náà. ó yá. Wọ́n ti ọjà ọba wọ́n ti ìtálẹ́ wọ́n lọ ti òkè ajé. Kí lẹ̀ ń dààmú àwọn ẹni ẹlẹ́ni fún? Ṣèbẹ̀ ní ẹ̀ ṣètùtù ètùtù náà fi ń ti ọjà ètùtù náà fi ń ṣí ọjà. Oṣù mẹ́ta ni wọ́n fi ń ti ọjà. Ètùtù náà máa fi tì í ètùtù náà máa fi ṣí. Nígbà tí ẹ̀ fi ètùtù sin ọba kí lẹ̀ ń ti ọjà fún? Ẹ̀yin oníyẹ̀yẹ́ yìí ẹ̀ ṣe kẹ́ má dẹ̀ ṣe yẹ̀yẹ́ ara yín mọ́. ṣé ń gbọ́ màámi Bukky Oguns. Gbogbo àgbáyé ń wò yín náà. Ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ mọ̀ ṣe ń ṣe iṣẹ́ àkọ́kọ́ ọba tó kọ́ máa wàjà níjẹ̀bú Òde lélẹ́yìí ni. kẹ wá sọ pé kí n má wà proud wípé mo wá láti Ìjẹ̀bú Ìpẹ̀rù mo fẹ́ sọ pé Ìjẹ̀bú Òde
síbẹ̀ náà àlè kọ́ náà ẹ ṣe ń gbọ́ nǹkan tó wá tó ń jáde lẹ́nu olúwo ìlú tèmi ẹni tó ń tún nǹkan ṣe tí ẹ ò gbúdọ̀ bàjẹ́ mo dúpẹ́ lórí ìyẹn lásán mo fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbàrú mọ̀lẹ́ mami BOS love you so much. as at now kò sí ọjà tẹ́tẹ́ gbọ́dọ̀ tì rárá nígbà tí ẹ ti ṣètùtù ọba. ó dáa gbà mí. sáwọn muslim náà fẹ́ ti ọjà ni. àmọ́. àbí kí ni gbogbo. àwọn fúlàní ló fẹ́ lọ ti ọjà. kí ni gbogbo yẹ̀yẹ́ lọ́tún yìí gangan náà. Jẹ́ ká bára wa ro nǹkan tá à ń ṣe yìí. ní ìgbà tó bá bẹ̀rẹ̀ ètùtù ọba ìgbà yẹn ló máa ti ọjà ó ní oye ọjọ́ tó máa fi ṣètùtù ọba nígbà tó bá dé ti ọjà yẹn wọ́n máa pa ọjà dàfọba ọjà tó bá tì wọ́n máa kó lọ síbòmíì pé kọ́ lọ máa ná ní ìgbà tó bá dé parí ètùtù tí gbogbo ètùtù ìlú tó kásẹ̀ ńlẹ̀ òun náà máa dá ọjà padà ẹ̀ẹ́dẹ̀yẹ gbé èèwọ̀ fún ìlú jẹ ẹ má dẹ̀ fún gbogbo ìlú léèwọ̀ jẹ díẹ̀díẹ̀ lè wọ́n ń pààyàn. ẹ bá a sọ fún wọn. ẹgbẹ́ ìṣèyẹ wọ̀ ni ẹ̀rín tó pa mí ọba tí ẹ̀yìn sin ní ọjọ́ wo ń bì kò tí ì pọ́sẹ̀ kan tí ọba wàjà àwọn ìdílé ọba ẹ̀mí wọ́n ti ń kólù jáde wọ́n ti ń jó wọ́n ti ń yọ̀ wọ́n ti ní wọ́n ti ń yan afọbajẹ wọ́n ti ń yan olórí ẹbí ti ń jó káàkiri ní ìgbà tí ìlú tí wọ́n yìí ń ṣe tán ìwà nínú pọ̀pọ̀ ṣìṣì pé ọba wàjà. ṣèbó ní oyè ọjọ́ ó ní oyè oṣù tí wọ́n máa fi ṣèdárò ọba tó lọ ná kó tó di pé ọba ẹ̀mí kan tó kọ́. ó wá ṣẹ̀jẹ̀ ọba ló kú wọn á dárò ẹ̀. gbogbo ìlànà yìí ló wà nínú ìwé òfin tí a fi ń fi ọba joyè tí a fi ń sin ọba ẹ lọ wo ìwé yẹn pátápátá gbogbo ẹ̀yin arúfin tí ẹ pera yín ní múmùmí ẹ lọ wo ìwé òfin gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín láfọbàjẹ ẹ lọ wo ìwé òfin gbogbo ìdílé ọba níjẹ̀bú Òde ẹ lọ wo ìwé òfin kí ló ń ṣe yín kí ni nǹkan tó ń bá yín jà eléyìí pọ̀ ju o ṣùgbọ́n kò jẹ́ ìyàlẹ́nu èèwọ̀ tẹ́ jẹ́ òun ló yìí ń dààmú yín. ó ń dààmú wọn èèwọ̀ tó ti jẹ tí èèwọ̀ tó ti jẹ tí Ifá ò mú Síkírù Adétọ̀nà Ifá ò mú tó dùn tọ́lá fún wọn jẹ òun ló sì ń dààmú wọn ó jẹ́ iṣu fún wọn níjẹ̀bú Òde wọn ò mọ ibi tó máa gbé gbà mọ́. késekése lẹ rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn. ó ṣáà má fi tiwọn kó bá tíá. késekése lẹ rí kàsàkàsà ó ń bọ̀ lẹ́yìn kàsàkàsà kẹrẹ ìyẹn ní baba késekése. òun ni. ẹ máa rí ẹni tí ò rà ó máa san ẹni tí ò jẹ gbèsè ó máa sanwó. kábíyèsí Olódùmarè. ẹ yẹ ṣe bẹ̀rẹ̀. ó ṣe ó bá mi. ṣé eku lè ké bí eku ni. ṣé ẹyẹ lè ké bí ẹyẹ ṣọmọ èèyàn lè fọhùn bí èèyàn. màámi Bọ́sàdé Òṣùjì love you màámi. ṣọ́wọ́n alálẹ̀ ṣé wọn ò ní béèrè lọ́wọ́ yín ni ṣé bínibíni bá bí ni ṣé ilẹ̀ ò ní bí ẹ̀yin òṣìkà ni àbíkílẹ̀ yìí ṣe pálapàla báyìí fún un. nítorí owó àwọn ọ̀mùtí gbàgbé ìṣẹ́ wọ́n mú kèrègbè wọ́n dàborí. ẹ rí pé mi ò kì í ṣe ọmọ àlè Ìpẹ̀rù ẹ rí pé mi ò kì í ṣe ọmọ àlè Ìpẹ̀rù orí mi wú ni orí mi ẹ bá mi da omi tútù sí mi lórí orí mi wú ẹ rí pé mi ò kì í ṣe ọmọ àlè Ìpẹ̀rù. bàbá ìyá tèmi nígbà tó wà láyé lóòótọ́ mi ò lò gbà púpọ̀ lọ́dọ̀ wọn bọ̀ mo mọ̀ wọn mo dá wọn mọ̀ pa wọ́n ní bàbá yẹn tó bá ṣiṣẹ́ adájọ́ ẹ̀wọ̀n ò ní gbà yàn torí bó ṣe rí gẹ́nẹ́ ló ṣe máa dá. ẹ ṣeun màámi Ọmọlára mi Sunshine màá kà jáde màámi Ọmọlára mi Sunshine wọ́n kí yín o wọ́n ní bàbá Káyọ̀dé Ọpẹ́ Odù ẹ kú àgbàsà Elédùmarè á máa ṣe àlékún ọgbọ́n yín ọjọ́ yín á dalẹ̀ o àṣẹ.
bàbá mi ló wọlé àtìyá àti bàbá ti wà ń bí o grandpa grandpa ràn mí hàn ṣé dáadáa lẹ́wà bàbá mi Adéyínká Òkúsẹ́yìndé ẹ ṣeun ṣé ẹ ti rí pé orí mi wú pé mo jẹ́ ọmọ màá mi Bọ́sẹ̀dé orí tiyín náà wú orí mi wú pé mo jẹ́ ọmọ Ìpẹ̀rù ká ní pé ìlú kan bí Ìjẹ̀bú Òde mo ti wà ní ọmọ the shame go dey shame me ìtìjú yẹn máa ti pọ̀ jù gbogbo màá sọ fún yín pé ìró tí mo ró ni o ìró ìtìjú ni o fúnra mi máa sọ máa kà ní bòròbòrò bí o lè tọwọ́ bà fúnra ara mi ni máa sọ pé aṣọ tí mo wọ̀ yìí o aṣọ ìtìjú ni o ṣùgbọ́n aṣọ tí mo wọ̀ yìí aṣọ iyì aṣọ ẹ̀yẹ òun ni mo ró yìí ẹ rí wípé ìlú gidi mo ti wá ẹni rere ló bí mi ṣé ẹ ti rí báyìí. wọ́n dàborí kí ọba Àwùjalẹ̀ tó kú ọba Àwùjalẹ̀ mọ ohun mi wọ́n dẹ̀ mọ̀ mí dáadáa ṣé ó bá mi Adétọ̀nà o ṣé ó bá mi. gbogbo àwọn olóyè wọn náà mọ̀ mí. ẹ ti kúrò nídìí àìmọ̀kan yìí kí ègúnmọ̀ yín kó rú wẹ́wẹ́ kó bá ìpìyà rìn kẹ bá àwọn awo ńlá kẹ bá wọn rìn. tó bá jẹ́ èmi nìkan ni mò ń sọ ọ̀rọ̀ yìí lénìí lọ́la lórí social media wọ́n á pé àwọn tó rètí mi nílẹ̀ kóòtù òjìrè wọ́n pọ̀ gan-an èmi ò dẹ̀ mind. wọ́n á pé ẹnu ẹ̀ gbọ́rọ̀ òun ló mọ̀ yàn bú mo ti gbọ́ dáadáa àwọn tá a jọ ń sọ̀rọ̀ lórí social media yìí àwọn náà ń sọ èmi náà dẹ̀ gbọ́ èmi ò dẹ̀ mind gèlè má wo bẹ̀ ni mo dé ni mo wé ṣe báwọn àgbàlagbà ló ń sọ yìí ṣe báwọn bàbá wa náà ló ń sọ yìí ṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa ló ń sọ yìí àbí bẹ́ẹ̀ kọ́. àwọn nǹkan yìí eléyìí pọ̀ ju ẹ lọ sáwọn ilẹ̀ òkèèrè ẹ lọ káàkiri ìgbèríko ẹ lọ sáwọn ìlú tó yí ká kẹlọ ọgbọ́n yìí ń ṣètò ọba. tẹ́ ẹ̀ bá mọ̀ ọmọ tẹ́ bá ti ẹ̀yin bàbá wa níjẹ̀bú Òde tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ẹ dìpò àfọ̀bàjẹmú wọ́n ní tẹ́ ẹ bá mọ̀ ọmọ ẹ lọ àwọn ìlú ìgbèríko ẹ lè pé bàbá wa yìí náà wọ́n wà available màá fún yín nọ́mbà wọn tẹ́ bá ti delete ẹ̀ tẹ́lẹ̀ lórí fóònù yín torí mo mọ̀ pé gbogbo yín pátápátá ìjọ wà ní gúrùpù gbogbo wa pátápátá la kú jọ wà ní gúrùpù èmi náà wà ní gúrùpù ó tún ní àwọn gúrùpù tó tún ju gúrùpù lọ tẹ́mi ò sí ń bẹ̀ àwọn wà ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ jọ deliberate láàrin ara yín pé ẹ jọ wa ti gbàgbé bóun lọ́dẹ̀ ṣe ń ṣe o. àgbà òsì ìlú bàjẹ́ balẹ̀ lẹ́kùn ilé gbàwó. ó dahoro. ṣé ni gbogbo ìkẹ̀dẹ̀ wà ń wù abẹ ní pé kò ságbàlagbà kan jẹ̀ bóde. wọn ò sí ń bẹ̀. ṣe lẹ́ wú. nígbà tí mo wà ní kékeré ẹ̀gbọ́n màmá mi tí kan nú àwọn ọmọ kan bá ti ṣe bákanbákan á ní ẹ̀wọ́ ọmọ bàbá òkú ayé yìí òkú ayé lọ́pọ̀lọpọ̀ nù wọn èèyàn tó bá ti wà láyé tí ò bá ti function òkú ayé ni òkú ayé òun ni. wù abẹ ní pé kò sí àgbàlagbà kan báyìí mọ́. níbo lọ wà. ọjọ́ wo lọ báyìí wàjà. ọjọ́ wo náà ti ń gbégbè lu síta tó ti ń jó káàkiri ìlú. àtẹ́lẹ̀ lọ. ṣó yẹ kí ìlú pàápàá tó wáyé pé ẹ ṣètùtù ṣó yẹ kí ìlú yìí máa dún jẹ̀bóde báyìí tí kò yẹ kó tì lù ní. wọ́n ti ń lùlù dádì ọpẹ́ odù bàbá mi wọ́n ti ń lùlù fúlàní míì tí wọ́n fẹ́ wá gbé síbẹ̀. kódà gan wọn ò rí fámìlì kankan tó máa jọba mọ́ nílùú Òjẹ̀bú-Òde mọ́ Wàdáì tó ti wá yẹn lọ ti fẹ́ lọ mọ́ bá wá báyìí Wàdáì tó ti wá yẹn ibẹ̀ ló ń lọ báyìí ibẹ̀ ló máa ti lọ mú ọba wa ẹni tí ò gbọ́ pọ́ kí n pa ẹni Jẹ̀bú-Òde yẹn òun ló ti máa lọ mú ọba wa. ìyẹn kò tì lù ní lẹ́yìn àwọn ìlú tó máa lù níbi ètùtù ní ilé àwọn tó bá máa jọba ẹ̀ ní ìlú tí gbọ́dọ̀ dún bẹ̀ nítorí ṣe ní ìlú ṣe lọ́yìn kédàrú ọba tó yìí lọ tó yìí ṣètùtù ìdárúfọba. ṣùgbọ́n nígbà tí ẹ ṣètùtù. grandpa ní àgbàlagbà still dey wọ́n wà òun náà ni mò ń sọ pé mi ò kó gbogbo wọn papọ̀ bàbá mi ṣùgbọ́n àwọn wèrè àwọn olóṣì tó máa bá tiwa jẹ́ yìí ó dà pé wọ́n lẹ́nu
ju àwọn tiwa gangan lọ ìyẹn ni ò wá yé mi bómi ṣe tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu nìkan sọ fún wa. Fulani blood is still at work. How? Tí Odùtọ́lá tó dáfá tó sọ pé kán fi bàbá Síkírù Adétọ̀nà jọba, tí ó fi bàbá Síkírù Adétọ̀nà lẹ̀ tó sọ pé gọ́ọ̀mẹ̀ntì sọ wípé ẹni tó kàwé ni òun wá, ẹjọ́ grandpa hàn mí hàn báwo ló ṣe máa jẹ́ wípé Síkírù Adétọ̀nà máa dé débi tó máa ba yé ẹ̀jẹ̀ dé yìí, débi tó bá di gbogbo nǹkan jẹ́ dé yìí, àti pé 65 years àwọn irúmọlẹ̀ ìgbà tó bá ti sọ pé báyìí ni ẹgbà tó bá sọ 65 years ní Ìjẹ̀bú Òde ni wọ́n fi wà under cage. Àwọn gba irúmọlẹ̀ yá wọn sórí nǹkan tó máa pa tó bá ti lọ gbé wáyé ó máa pẹ́ láyé ó máa outlive ẹ̀. Síkírù Adétọ̀nà òun ló outlive Odùtọ́lá yẹn, Odùtọ́lá tó lọ gbé wá. jù tẹ́ ẹ̀ ṣe nǹkan kan ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ tún wá padà lọ síbi ọ̀rọ̀ ètùtù tẹ́ ẹ̀ ṣe gbogbo nǹkan tí ẹ ṣe yẹn ìṣẹ̀lẹ̀ mú ojú òfin ṣẹlẹ̀ dàbọ̀lẹ̀. Ìṣẹ̀lẹ̀ mú tradition ìlú, ètò abínibí, ètò ìṣẹ̀ǹbáyé ìṣẹ̀lẹ̀ tọwọ́ bọ̀ lójú báyìí tọwọ́ bọ̀ lójú. Èèwọ̀ ni a kì í ṣe ohun èèwọ̀ nífẹ̀ẹ́. Èèwọ̀ ni tẹ́yìn ò bá mọ̀. Níbo ni democracy wà nígbà tí òfin wà ní orílẹ̀-èdè wa tí òfin sọ wípé báyìí ní kẹ́yìn ṣe báyìí ní kẹ́yìn ṣe tẹ́yìn lọ yí padà tẹ kó àwọn ọ̀jagunjagun tẹ kó àwọn ọlọ́pàá tẹ kó gbogbo wọn tẹ kó wọn síbẹ̀ tẹ mú òfin tí ìjọba ṣe tí ẹ yí padà tẹ tẹ lójú. Ó ti dà. Koríko ó ń pọ̀ ọmọ ológòdò inú yín dùn ó máa tó gbé ọmọọba jẹ. Ó máa gbé jẹ kò sígbà tí ò ní gbé jẹ. Nígbà tí ìkòkò bá pa ọmọọba ìgbà yẹn nínú yín máa tó bàjẹ́. Inú wọn dẹ̀ máa bàjẹ́ ni gbogbo àwọn tó pawọ́pọ̀ ṣe nǹkan tá à ń sọ yìí inú wọn máa bàjẹ́ ni láṣẹ Èdùmàrè. Kí lẹ̀sìn Islam kí ló ní nípa ó kèé ṣe bẹ́ẹ̀ tí fi Islam jọba. Kí ló ní ṣe. Ẹ ti fi Islam sí ikú ọba nítorí ọba yẹn sì bẹ́ẹ̀ ṣe yẹn sì ṣe lẹ́sìn kú. Lójú ara wọn àwọn òpònú. Ó kèé tún kọ́ ẹ̀sìn Islam yẹn náà sìn kẹfì lọ jẹ ọba ẹ̀mí níjẹ̀bú Òde. Kán lọ fi jẹ ìgbà wo ni wọn ò ní fi jẹ àwọn wèrè tí wọn ò ní tìjú ẹni tí ò ní tìjú mà ní òdà kéèyàn máa bá wèrè máa níwọ̀n wèrè àti wèrè àtẹni tí ò ní tìjú kò wọn máa ṣe àwọn méjèèjì ò máa kó bẹ́tà gan kó lọ bá wèrè torí ó wọ̀sì ju wèrè lọ. Àwọn wọlé ń bá sọ àwọn tó jẹ́ wípé wọ́n ti Fúlàní tó máa jókòó síbẹ̀ láti wà dáì ó ti wà ńlẹ̀ báyìí tán ti jọ deliberate tán ti agree lé lórí kí lè fẹ́ ṣe sí Fúlàní ẹjẹ́ àjọ bẹ́ẹ̀ tiẹ̀ ẹjẹ́ àjọ kọ. Ẹ fi lọ jẹ ọba ẹ̀mí níjẹ̀bú Òde kí ló dé tẹ̀ ń ṣe báyìí. Wọ́n ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà. Ó wà nínú ìwé mímọ́ Bíbélì pàápàá ó ní nítorí pé inú òun bàjẹ́ nítorí àwọn èèyàn òun mọ nǹkan kan. Ẹ mọ nothing ẹ mọ ètò ìṣẹ̀bálẹ̀ ẹ fi ọ̀rọ̀ yín lọ̀yàn àìfọ̀rọ̀làgbà òun ò jẹ́ kí ayé kó rojú. Ṣùgbọ́n àánú àwọn ìwé àánú àwọn ọmọ wẹ́wẹ́ àánú ọjọ́ ọ̀la àánú ajé ìlú yẹn ó máa ṣe ní púpọ̀ o. Abẹ́sẹ̀ Olódùmarè Ó ṣe ní púpọ̀. Ọlọ́run ò ṣe o Ọlọ́run ò ṣe o tìlú mi ò ní dàrú o. Ṣùgbọ́n màá rọ̀ yín gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé nípa ọ̀rọ̀ ètùtù nípa ọ̀rọ̀ yẹn ṣe ẹ ṣe. Ẹ tí ì lè ti ọjà tẹ́ǹtì ẹ̀kan ńlá gidi ni. Àwọn ọlọ́jà pàápàá ó yẹ bẹ́ẹ̀ ṣe ń sọ pé kọ́ náà wọn kan ó yẹ káwọn ọlọ́jà ó yẹ kọ́ náà yín sáré ni. Ẹ ṣe tutù tẹ́ máa fi ti ọjà. Wọn kàn ń pàṣẹ pé kọ́ lọ ti ọjà ètùtù náà fi ń ti ọjà ètùtù náà fi ń ṣí ọjà. Ó dẹ̀ ní oye ọjà tí wọ́n máa tì. Àwọn ọjà ọba àwọn ọjà tí ó ṣe ọba wà tí ọba ti ń ṣèjúbà tí wọ́n ti ń ṣètùtù ọ̀wọ́n náà ń tì kì í ṣe gbogbo ọjà ìlú kì í ṣe gbogbo ọjà ìlú. Ẹ má fi bí pa àwọn ẹni ẹlẹ́ni ẹ jẹ́ kán ṣiṣẹ́ wọn
ẹ jẹ́ kó ṣiṣẹ́ òòjọ́ wọn bí tó ti ń róúnjẹ wọn nìyẹn. Arúfin ni yín níjẹ̀bú òde, arúfin ni yín. ẹ sọ fún wọn, ẹ sọ fún wọn. Arúfin ni yín. Etí wọn ti di wọn gbọ́. Ẹ gbọ́ nǹkan tá à ń bá yín sọ. Wọn ò gbọ́, ṣe ti gbọ́, mo ti sọ pé wọn ò gbọ́. Ẹ lọ wo bọ́n ṣe ń ṣe ayé táyé fi ń gún. Àìbọ̀wọ̀ fágbà òun ni ò ń jẹ́ káyé kó rójú. Wọn ò fagídí ń ṣèlú. Ẹni tó bá ní ọpọlọ òun ló ń ṣèlú tó dẹ̀ tí ò yé nǹkan tó fẹ́ ṣe. Kì í ṣe pé èmi ló lóye báyìí. Tí nǹkan tó ń ṣe ń bẹ̀ tí ò bá yé ẹ, lọ béèrè nǹkan tó ń ṣe. Lọ béèrè nǹkan tó ń ṣe. Gbogbo ẹ̀yin olóyè tí mo pè, bàbá Olísà Ògúnjà àti gbogbo ẹ̀yin tẹ́jọ wà ńlámúrin, ẹ̀yin òdì ìlú, gbogbo yín lẹ̀ ń lo Ṣàkì, Òṣùgbó ní àwọn wèrè. gbogbo àwọn àgbààgbà Òṣùgbó. Ó jẹ́ ìyàwó lẹ́nu wọ́n ní olúwo. Abego. I don tire. See wahala. Wahala no dey finish. Abeg. Gbèsè wọn ò jẹ́ olúwo Ìjẹ̀bú-Òde, apènà gbèsè wọn ò jẹ́ apènà. Wọn ò lólúwo wọn lápènà. Wọ́n fi òfin yọ ọba Síkírù Àwùjalẹ̀ nígbà ayé bàbá Bísí Ọ̀nàbánjọ torí pé ó tàpá sáwọn òfin kan. Òun ni mo kà lẹ́ǹkan Wọ́n lè yẹn. tún dá padà, wọ́n rí i pé àtìlẹ́yìn àwọn Òṣùgbó pẹ̀lú. Ìgbà wọn ti yọ bí ìgbà tí wọ́n bí kí lorúkọ ẹ o wèrè Ìwó yìí tó ṣe ń ṣe yìí olóṣì tó wà ní Ìwó yìí bó ṣe ń ṣe yìí kán wá yọ káwọn Òṣùgbó wọn lẹ́nu ọ̀rọ̀ ní Ìjẹ̀bú-Òde àwọn Òṣùgbó fúnra ara wọn lọ gbé padà síbẹ̀ pé ìyà yẹn gan ló tọ́ sí àrọ́mọdọ́mọ àwọn pé òṣì yẹn ló tọ́ sí pé kó ta àrọ́mọdọ́mọ àwọn kò ń ṣe gbogbo Òṣùgbó torí pé wọ́n ní kò kí ń burú títí kó má kọ ẹnìkan mọ́ ní ẹni tó máa kù mọ́yàn lèèyàn ọmọ gbogbo Òṣùgbó ò lè ṣe bẹ́ẹ̀ láéláé a máa dá àwọn kan tó máa stand ground wọn tó dẹ̀ máa wò pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe yẹn o èmi lọ́wọ́ sí o àwọn òṣì èèyàn yẹn ló máa pọ̀ jù ń bẹ̀ tẹ́tírí wọ́n yọ fúnra wọn lọ́ lọ fà padà Òṣùgbó lọ́wọ́ sí nítorí ẹ̀ ní gọ́fìmẹ̀ntì ṣe yọwọ́ pé ẹ̀yin fúnra yín náà lè fẹ́ bà nǹkan ara yín jẹ́ o tó wọ́n wá jẹ́ kọ́ mọ fúnra rẹ̀ kó tọwọ́ ìyá ẹ̀ kù ẹ máa gbọ́. Òdìyàn láàrin bàbá Síkírù Adétọ̀nà nìyẹn àti àwọn tó wà nílùú. Ọmọ bàbá Síkírù Adétọ̀nà Adéọba Adétọ̀nà àjọ wà ní Oṣù ni ó mọ̀ mí dáadáa mo mọ̀ nígbà tájọ ń rìndí lọ. Ó yẹ kóun náà lè ka òfin kó bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀. Níbo? Kó wo òfin yẹn fínífíní. Kó wò bóyá gbogbo nǹkan tí àwọn ṣe ń bẹ̀. Nǹkan tẹ́yìn ká ọ̀tọ̀ tóun ká ọ̀tọ̀. A rí wípé òun ló ń ti àwọn olóyè nínú tẹlifíṣàn tó ní káwọn Òṣùgbó kọ́ máa lọ kó tó di pé àwọn àmì ṣẹ̀yẹ̀ dé. Wọ́n ń pe àwọn àmì wàá bá àwọn Òṣùgbó. Ṣé bọ́ yín ń ṣe òkú ọba pàápàá nìyẹn? Kí òkú kọ́ tó débi tó kú wà ibo làwọn olóyè ìlú wà. Ilé ọba yẹn kílé táwọn olóyè ò ti tẹ́lẹ̀ síbẹ̀ ká wòye èèyàn tí wọ́n máa pa ń bẹ̀. Ẹ wo bọ́ yín ṣe ní òde Ògbólú ṣe bá ra Ìjẹ̀bú náà lóde Ògbólú. Eku kébi eku ń bẹ ẹyẹ kébi ẹyẹ gbogbo nǹkan tí ń lọ létòlétò nísìnyí. Àti ìgbọ́ pé ìdílé kan jó ń bẹ̀ wọ́n fẹ́ jẹ ọba nísìnyí nítorí ètùtù yìí ń lọ. Wọ́n ṣe ń ṣe nǹkan nìyẹn náà. Ẹ pe àwọn alágẹmọ ṣèbó ní oore tí alágẹmọ ṣe fún Àwùjalẹ̀ àkọ́kọ́ ní májèmú tó wà láàrin wọn. Agbọ́kàn yẹn o. Mo gbọ́kàn yẹn. Àwọn alágẹmọ 16 tó ń bẹ níjẹ̀bú. Wọ́n ti dá gbogbo wọn nù. Alágẹmọ òfin Ọ̀yọ́. Ẹ pè wọ́n kó ràn yín lọ́wọ́. Ẹ má fagídí da yín. Wọ́n ní ìdí ìrànlọ́wọ́ alágẹmọ. Wọ́n mọ̀ pé tálágẹmọ bá jáde gbogbo àwọn làwọn máa kú. Ikú ti dé nìyẹn. Ẹnì kan lọ pe ikú wá. Torí táwọn ìgbàrúmọlẹ̀ bá take over gbogbo àwọn ọ̀dàlẹ̀ ló máa kú. Táwọn ìgbàrúmọlẹ̀ bá ti take over kò sígbà tí wọn ò ní kú. Ẹ wá ní kó lọ pe ikú tó máa pa wọ́n. Báwo lọ ṣe máa pè ó fẹ́ tó bẹ́tà kó máa bàjẹ́ lọ kó bàjẹ́ pátápátá kó má rí ojútùú ẹ̀ mọ́ kó kátàkátà yamayama kó dàbí ìdọ̀tí
nítorí inú ìdọ̀tí lẹ́lẹ́dẹ̀ ló ti ń gbé, ló ti ń thrive. Ẹlẹ́dẹ̀ ni wọ́n. báyé jẹ́ à ń bẹ̀ yín àárọ̀ yìí ni à ń bẹ̀ yín pọ́nrí awo kò pé méjì. wọ́n láwọn tó ń bẹ̀ yẹn ẹ̀bẹ̀ lábẹ́ ìṣìkà ṣẹ́ ń gbọ́. àtìgbín aké àtìgbín òkò ibì kan ní gbogbo ẹ̀ ló kẹnu sí. kó má fẹ́ tí wọ́n bá tiwa jẹ́. ẹ sọ fún gbogbo ayé wọ́n bá ń ta ló ń bá yín sọ̀rọ̀ ẹ ní èmi olóyè gíga Ifáṣọlá olúwo ìlú Ìpẹ̀rù ìwúrọ̀ yìí pé kẹ́ má bayé jẹ́ ẹ má bayé jẹ́ o ẹ padà sẹ́sàárọ̀. níbo. ọjà tẹ́tì láì ṣètùtù ẹ lọ ṣe jẹ́ káwọn ọlọ́jà máa ń nọ́jà wọn lọ níjọ́ tẹ́ bá ṣètùtù gbogbo ìlú àmọ̀ pé ṣètùtù ìgbà yẹn lẹ máa tó ti àwọn ọjà tó yẹ kẹ́ tì. ọjà ìtùtù kẹ́ lẹ máa tì kẹ́ pé tọ́ bá máa jó ọjà ibi tó ti máa jó ọjà ibi tó máa ná ibẹ̀ lẹ máa tì kì í ṣe ọjà honorary tọkàn fi ọ̀nà orúkọ ẹ̀ lẹ́ ń lọ tì ẹ lè ti ọjà tọkàn fi ọ̀nà orúkọ ẹ̀ ṣé street tó bá fi ọ̀nà orúkọ Àwùjalẹ̀ ṣe ń lọ ti street yẹn ni. ó sú mi o ẹ bá a bí wọn. òpópónà tó name ní orúkọ Àwùjalẹ̀ ṣe máa lọ tì ní estate tí wọ́n name ní orúkọ Àwùjalẹ̀ ṣe máa lọ tì ní. kọ́ lọ tì. ọjà tí wọ́n kàn fi ọ̀nà tọkàn fi ọ̀nà ẹ̀ tọkàn sọ pé ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ẹ̀ lè tì yẹn ọjà ìtùtù ayébáyé tí wọ́n ti máa ń tí wọ́n bá wà jà yẹn lẹ gbọ́dọ̀ lọ tí. ó ti dáa wọ́n fẹ́ pawódà káwó ṣe ni wọ́n fẹ́ pawódà ni. mò ń pè yín ẹ bá àwọn olóyè yín sọ̀rọ̀ ẹ bá gbogbo àwọn ìlú sọ̀rọ̀ àwọn tẹ bá lè bá sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ kán ṣe nǹkan tó yẹ kán ṣe. wọ́n ti gé wọn létí lọ. ìgbà yẹn lẹ fi dá wa lójú pé ẹ̀yin ni bàbá gbogbo Ìjẹ̀bú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín sọ gbogbo Ìjẹ̀bú Òde ẹ pè wọ́n ẹ pè àkíyèsí wọn sí nǹkan tó yẹ kán ṣe. alálẹ̀ kò ní kúrò lẹ́yìn gbogbo wa. ẹ ṣe jàre. ìgbà tó bá ṣòtítọ́ òun ni irun máa lẹ̀ máa gbé o. bẹ́ẹ̀ ni. ire o. ire jàre ò bá mi. kí ni mo fẹ́ sọ ni wípé ṣe rí bàbá wa tí a gbọ́ ohùn wọn yìí tí ohùn àpẹ́ lẹ́nu wọn yìí àwọn ni mo lọ bá. ẹ má gbàgbé pé mo ti sọ sítórì yẹn pé ẹnìkan pè mí ní ìlú Ìpẹ̀rù ẹnìyẹn náà wà lórí social media pé ìyá Ọ̀ṣàtọ́lá nǹkan kan máa ń ṣẹlẹ̀ sáwọn pé àwọn ọmọ bàbá àwọn ní káwọn kórìṣà jáde kúrò nínú ilé. ẹ bá gbàgbé mo sọ nínú ètò tí mo ṣe kọjá lọ máa ní kórìṣà jáde kúrò nílé ibi tí báwọn yẹn ṣe lo ẹ̀sìn òṣì ẹ̀sìn kìrìsìtẹ́nì tó gbà yìí náà ni làwọn bá lọ sílé ọba pé lágbájá ọba o ọwọ́ wọn ti dọ́dọ̀ ọba lọ́ba bá ní tí kò bá la kó gbogbo ẹ̀ kúrò yẹn ọba Ìpẹ̀rù àná kó lọ kó gbogbo àwọn òrìṣà yẹn kúrò bẹ́ẹ̀ sìn pé tó bá gbé ẹ lọ sí court òun máa ní kó gbé ẹ lọ sí court òun dẹ̀ máa wá jẹ́rìí against ẹ kí lóòrìṣà ń ṣe inú ilé ní custodian of òrìṣà. ẹ má jẹ́ kí n tí ìfọ̀pápọ̀ lọ nítorí mo sì máa sọ sórí yẹn ó máa jinú lé ní gangan. bàbá yìí ni mo pè àwọn ni mo pè pé má bínú lẹ́yìn tí ìyá yẹn bá mi sọ̀rọ̀ délẹ̀ mo wá pè wọ́n ẹ má bínú wọn ní àwọn tẹ̀ fẹ́ fún mi nọ́mbà bàbá yẹn mo ní èmi tí ní nọ́mbà wọn mo ti sọ̀rọ̀ wọn rí tán lọ pè wọ́n pé àwa wò ó Ṣàtọ́lá ó ti pin dọ́dọ̀ tẹ̀yìn náà o tán wá bínú sí mi lórí fóònù ìgbà náà mo wá sọ fún wọn pé ẹ̀yin náà ẹ wò bá àjọ sọ láàrin ara wa àwọn àníyàn òkè ó ti padà yí àwọn a máa jọ sọ ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó sòfà àtàfà jọ ń ṣe nǹkan kan náà sòfà tó bá pé bàbá sọmọ ni a máa jọ sọ máa yíra wa báwo ni o ṣe ní yíra wa that we have the same goal. bàbá yìí ni mo wá lọ pè níjọ́ náà pé bàbá ẹ jọ ń gbọ́ wọ́n ní ọba Ìpẹ̀rù pé ó ṣe báyìí ó ṣe kàṣà ó ṣàwùdì báyìí kàṣà báyìí káwùdì oríṣiríṣi kí ló ṣẹlẹ̀ wọ́n náà wọ́n ti dá sí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ pé kí n má wọrí pé àwọn máa gbégbé sẹ́ jẹ́ ya lọ sọ fún mi ní sọ pé bẹ́ẹ̀ ni mo ti wá mọ̀ ó máa bàjẹ́ gan-an bàbá yìí ló wá paná ẹ̀ bàbá yìí ló wá padà lọ bá ọba yẹn gé ibi tó mẹ́sẹ̀ lọ yẹn Egungun be careful express ló ń lọ bàbá yìí ni mo pè mo wá pè ìyá yẹn pé bó wàá nì ṣé gbogbo ẹ̀dẹ̀ tí ó ti rodò lọ́mọ mi wọ́n ní bẹ́ẹ̀ nípa àwọn ti ẹ̀gbọ́n kankan mọ́ mo ní bó ṣe máa rí náà nìyẹn bó ṣe máa padà rí náà nìyẹn
ìyẹn lọ síbì kan farati. Ní ìgbà tí mo fẹ́ bọ òrìṣà àpẹrù, kí n lè sọ fún yín o, mi ò mọ kankan nípa ìṣẹ̀ṣe bí mo ṣe wà yìí o, mi ò lójú mi ju má jà gọ́tà lọ. Ìgbà tí mo wá fẹ́ bọ, ẹ mọ ọjọ́ ìgbà tí mo sọ fún yín pé gbogbo òrìṣà pé wọ́n máa rí ẹbọ lórí social media, wọ́n máa ṣe gbogbo ẹ̀, tí mo sọ ní orí ètò ní oṣù náà lọ́hùn. Mo wá lọ pé mo wá fẹ́ bọ òrìṣà àpẹrù tá a bọ sórí social media yẹn. Mo wá pe ìyá yìí náà ni mo pe wọn, mo ní báyìí kàṣà báyìí káwòdì wọn náà máa. Ìdí tá a fi ṣe mọ́ mi ò ní lè sọ lórí àgbàgbé, ẹ foríjì mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé mi ò ń ṣe èèyàn kan tí owó tó jàrá báyìí. Ìyá kan pè mí, àwọn kan pè mí, bàbá kan náà pè mí, nǹkan tẹ́ sọ pé ẹ fẹ́ máa ṣe àwọn fẹ́ máa fowó sí, ẹ má ì tí fowó sí o. Ẹ jẹ́ kí mi kọ́kọ́ máa ṣe náà. Tí n bá ṣe débì kan tí bá wá nílò ìrànlọ́wọ́ yín, màá wá pè yín. Kó tó di wípé nǹkan kan wá ṣẹlẹ̀ níbi ibẹ̀ yẹn, àwọn kan wá ṣe bákan ṣe àwọn sọ nǹkan kan, àwa sọ bẹ̀ síbẹ̀. Ìgbà tẹ́mi fẹ́ bọ òrìṣà tẹ́yìn rí yẹn tó jẹ́ òrìṣà àpẹrù yẹn, ọwọ́ ọba yìí ni wọ́n ti lọ gba kọ́kọ́rọ́. Nǹkan tó fi ń pè wọ́n ní custodian àwọn irúnmọlẹ̀ wa nìyẹn. Pé nǹkan tó bá fi ẹlẹ́mọ̀ ṣọ́ṣọ́ ibẹ̀ ló yẹ kó ṣọ́. Gbogbo òrìṣà ilẹ̀ wa àwọn ni custodian ẹ̀. Àwọn ni wọ́n ní access sí nǹkan ìṣẹ̀ǹbáyé wa. Ṣé ẹ mọ̀ pé life wa nìyẹn? Ókè o, gbogbo nǹkan tó ikú tó pa ìlú yìí o, gbogbo nǹkan tó ṣe ìlú yìí o, oríire tó dé bá ìlú yìí o, ọwọ́ ẹ̀ la gbélé lọ́wọ́ o. Òun ló ń pè lọ́ba náà. Pé ó ba lórí everything. So ẹni tó máa bá lórí everything ṣe rú bí Síkírù ni à ń sọ. Ẹ rí pé ẹni tí wọ́n fẹ́ jọba lánàá nípẹ̀rú, ẹ rí pé ó wà controllable. Pápápá ni wọ́n bá sọ. Pápápá ló gbọ́ ńgbà tí wọn ò bí gúdù mọ́ fádà ẹ̀ kó má gbọ́. Torí wípé kì í ṣe Christianity ló gbé débẹ̀, kì í sì ṣe Islam ló gbé débẹ̀. Mẹ́yìn tó jẹ́ wípé awúrújú lẹ fi gbé tí yín débẹ̀, bí ó sì padà rí mọ́ yín lọ́wọ́ nù. Bàbá tí wọ́n ní kí n fi nọ́mbà mi síbẹ̀ yẹn +39 35 101 74 199 +39 35 torí tí n bá ní kí n máa tẹ̀ +39 35 101 74 199. Màá tuntun pè lẹ́ẹ̀kan sí tẹ bá ń wá nǹkan tẹ máa fi tákàdá àbí báwo lè àwọn bàbá wa ṣe ń pè tẹ máa fi kọ́. +39 35 101 74 199. Bàbá mi Olúkọ̀yà, mo kí yín, ẹ̀sùn Yorùbá mi. Ọwọ́ ọba yìí ni wọ́n ti lọ gbàṣẹ kan tó bá mi bọ òrìṣà ìlú mi, because nǹkan tó fi jẹ oyè lé lórí nìyẹn. Custodian òrìṣà ni, aláṣẹ ìkejì òrìṣà òun ni. So tẹ́nìkan bá wá ń sọ wípé ẹ jẹ́ á fáwọn ará Ìjẹ̀bú Òde ilẹ̀, mo sì gbọ́ lánàá tí mo bá ẹnìkan sọ̀rọ̀ tó ní kí ni ìtìjú tara wọn ní àwọn ní kinní kan nípìn. Ní fi Ìjẹ̀bú Òde sílẹ̀ torí bá ṣe ṣe nìyẹn, báwọn bàbá wa ṣe ṣe nìyẹn tí Ìlọrin fi já mọ́ àwọn Fúlàní lọ́wọ́. Wọ́n dẹ̀ ń wá bí gbogbo bó ṣe máa mú ìlú yẹn lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan, àwọn ìlú wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tó máa ní pé Emirates ló ní ìlú. Tó bá yá wọn á sọ bẹ́ẹ̀ pé Ìjẹ̀bú Òde yìí o, Emirates ló ní. Gbogbo àwọn tó ń joyè, gbogbo àwọn ìdílé tó ń joyè nílùú Ìjẹ̀bú Òde, èmi ò rí orúkọ Wàdá yìí níbẹ̀. Àbáwọn fámílì Aníkìláyà nìkan ni wọ́n wá láti Wàdá yìí. Bàbá mi Táíwò Bánú sọ, èmi lẹ́ ń kí pé kẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta, àbẹ́mi ni màá kí yín bẹ̀. Èmi ń ṣètò, ẹ̀yin lẹ wá. Bàbá mi. Àwọn fámílì Aníkìláyà nìkan ni wọ́n wá láti Wàdá yìí.
so tó bá ti jẹ́ pé àwọn fámílì Aníkìláyà nìkan ló wá láti Wàdáì, kí ló dé tẹ́ ẹ̀ ṣe kúkú yọ fámílì wọn kó má jọba mọ́ nílùú Ìjẹ̀bú Òde? Ọlọ́run ti bá yín ṣe, Elédùmarè ti bá yín ṣe, àwọn òṣì Ìjẹ̀bú ti bá yín ṣe, ẹ ti padà rí fámílì Wàdáì, àṣírí ti tú pé Wàdáì ni wọ́n ti wá. Kí ló dé tẹ́ ẹ̀ fà wọ́n yọ bí ìjìgá? Torí gbà tó bá kan Aníkìláyà níjọ́ iwájú, ẹbí Wàdáì ló tún máa gbé sí. Irú fámílì Odùtọ́lá tó lọ gbé Síkírù wá yẹn láti London, kò yẹ kán súnmọ́ règbèrègbè bí pé à ń jọba mọ́ láyé tó bá jẹ́ ìlú tí ọpọlọ wọn pé, ìlú tó jẹ́ wípé wọ́n sì dúró lórí ẹsẹ̀ wọn. Àwọn decision tẹ́ máa take nìyẹn, nǹkan tẹ́ máa sọ pé ẹ máa ṣe nìyẹn dè máa ṣe. Pé fámílì Aníkìláyà o, gbàtẹ́ ti àwọn bàbá yín Adétọ̀nà Síkírù o, ó ti sọ pé Wàdáì lẹ ti wá. Ẹ̀ẹ́dẹ̀ ṣe kí ni? Ẹ̀ẹ́dẹ̀ cancel fámílì wọn. Ó ti kúrò ní fámílì mẹ́rin àbí márùn-ún tó ń jọba. Bàbá mi Táíwò Bánú sọ, Wàdáì story is a fake story, but why did àwọn fámílì Aníkìláyà, kí ló dé tí wọn ò bọ́ síta strongly láti wá sọ pé olóṣì yìí ó fẹ́ kó bá wa ni o, a kì í ṣe bí Wàdáì o? Tí wọn ò bá ti ṣe bẹ́ẹ̀, kí ló dé tí wọ́n máa tún fi Aníkìláyà jọba mọ́? Láyé àtijọ́, táwọn ẹbí kan bá ti ṣe òṣì nínú ìlú tí wọ́n ti jẹ́ kí ojú ìlú rí rádaràda, tán ti fojú ìlú gbolẹ̀, ẹbí wọn máa gbọ́ nínú ìtàn páwọn jọba rí ni. Bó ṣe máa rí nìyẹn. Bàbá mi Olúṣèyí Túndé Gbádébọ̀, ẹ ṣeun, àṣẹ. Wọ́n máa sọ nínú ìtàn ni wípé ìdílé wa yóò, irú bẹ́mi náà ṣe ń fi pàtàn ní ìsìn pé ní ìdílé wa o, ìdílé ọba ìtàn là ń dẹ̀ ń pa báyìí ní ìsìn àdẹ̀mọ̀. Mo ti sọ wípé mo fẹ́ jẹ kí ló ti ń porúkọ ẹ̀ nílùú Ìpẹ̀rù, kó fi mí ṣàdélé. Lóòótọ́ mo mọ̀ pé alágbà tó dáa tó pọ̀ nínú Ìpẹ̀rù, ṣùgbọ́n tí n bá ṣàdélé yẹn bóyá màá lè straighten so many things kò ní ṣẹlẹ̀ in the first place. Gọ́vnà Ìjẹ̀bú Òde, mo ní gọ́vnà Ìjẹ̀bú, gọ́vnà Ògùn State tí bolo ti wá ṣe bí ìlú mi yìí náà ni. Ọmọ òṣì lọmọ yẹn, gbogbo ẹnu mo fi sọ. Adójútì ni ọmọ ni. Lílé tó ń pè ń bí ọdún yẹn. Kí ni wọ́n pè náà? Eléyìí ọ̀fẹ́ yìí. Torí mi ò rí tó dáa tó ṣe, mi ò tí ì rí. Òun agbára ẹ̀ ló wà lábẹ́ conspiracy gbogbo nǹkan tó tún ṣẹlẹ̀. Òun ló tún fọwọ́ sí dáadáa pé ẹ lọ ṣe bẹ́ẹ̀. So tá bá ń sọ̀rọ̀, tá a bá máa take decision tó jẹ́ wípé irú àwọn fámílì yòókù nílùú Ìjẹ̀bú Òde tó bá gbọ́, wọ́n á wò pé adúrú decision yìí, àwọn náà máa ṣe kí ni? Kárí wèrè tó fẹ́ jáde láti inú fámílì wọn, wọ́n á kọwọ́ ẹ̀ bọ́ṣọ pé àbò ṣì èrè àbáyé ẹ fẹ́ run ni. Ẹ wò ó fúnra wọn ló máa pè báyìí pé ẹ lò lágbájá, lóòótọ́ wọn ti sọ pé ó kan fámílì wa, olóṣì ni ìwọ ẹ gbọ́dọ̀. Ẹ má fi sórí orúkọ àwọn líìsì àwọn tó fẹ́ jọba tẹ́ ẹ bá fẹ́ bá yé fámílì wa jẹ́ o. Ní kálukú máa kọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ ni, á máa kọ́ ọmọ ẹ̀ ni. Nígbà tó ń sọ pé bàbá Síkírù ló tọ́, tí Odùtọ́lá sọ fún yín wípé rárá o, òun máa lọ mú ọmọ bàbá Síkírù àtorí gọ́ọ̀mẹ̀ntì lòun bá ṣiṣẹ́. Ẹ wo bí tó jíjọ 65 years of agony and pain.
everybody wá pa lọ́lọ́ bí ẹni tó tutù mú bí àtọ̀lé. Àwọn bàbá wa àwọn ìyá wa tó da níjẹ̀bú òde gbogbo wọn wá pa lọ́lọ́ wọn wá ń wò lọ́nkán gbogbo ìlú di ti wàdá ìtàn ẹ ti di ti Sudan ẹ lè má pè wọ́n níjẹ̀bú òde mọ́ àwọn Sudanese ni màá máa pè yín láti èmi lọ torí ó yẹ kán bá yín a máa bá yín kọ́ sí history pé Sudanese ni yín. Mo fẹ́ sọ̀rọ̀ lórí kí ló ti ń porú ẹ̀ náà màá wá ṣètò lọ́tọ̀ lórí ẹ̀ wèrè ìwó yẹn àti wèrè kan tó pera ẹ̀ ní akéwúgba wèrè yẹn méjèèjì ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kóòtù òjìrì wọ́n máa ń gbọ́rọ̀ ṣùgbọ́n etí tẹ máa fi gbọ́rọ̀ ọpọlọ tẹ máa fi ń digest ẹ̀ ni ò tí ì yé mi bó ṣe jẹ́ tí wọ́n á tún máa praise wèrè táwọn family àwọn baba ńlá kó ẹ̀fọ́ èdè àràbó gba ẹrú kéèyàn máa pèèyàn lákéwú gba ẹrú èdè elédè wa fi gbẹrú lọ́dọ̀ wa ṣe rí pé àwọn fathers wa gan wọ́n ti fọ́nbù kọjá sẹ́yìn àwọn bàbá wa wọ́n ti fọ́nbù kọjá sẹ́yìn kí irú forefathers bọ̀bọ́ yẹn tó pera ẹ̀ ní akéwùgbà gold nítorí wọ́n rí wípé akéwùgbà ẹrú kò ṣeé gbọ́ létí mọ́ kò dùn gbọ́ létí akéwùgbà gold bàbá aláàfin Ọ̀yọ́ wá ṣéǹjẹ̀ sí akéwùgbà gold káyé lè rí gbọ́ kéèyàn wá fi èdè àràbò èdè òṣì èdèkédè fi gba ẹrú odindi ọmọ kó wá sọ yẹn dẹrú àwọn fámìlì yẹn wọn ò ní history tó dáa grandpa Ọ̀rànmíyàn ṣeun kò ní tán bẹ́ẹ̀ àwọn fámìlì yẹn wọn ò ní history tó dáa rárá so tí akéwú gbẹrú ọ̀tọ̀ ni máa ṣe yẹn òun àti wèrè ìwó yẹn tó bá di lọ́la mo lè tún ní chance láti sáré ṣe mo hope pé mo máa ní irú chance yẹn mi ò rí jù báyìí lọ orúkọ tí mi ò yí padà orúkọ mi ní Ṣàtọ́lá Bímbọ́lá ọmọ wọn nílùú Ìpẹ̀rù wọ́n ní kì í pọ̀ kó dùn kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun lọ bẹ oge a ṣe wà lórí Yorùbá Nation ni gbogbo ohun tá à ń ṣe iná Yorùbá Nation ni a kúrò ń bẹ a dẹ̀ lè kúrò ń bẹ. Fún ilẹ̀ ìbí wa love you too màmí Tóyìnlọ́lá kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa ìtẹ̀síwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Ẹ má gbàgbé orílẹ̀-èdè wa a ṣe kí ni a dúró dandan ni ìyẹn ti di dandan. Love you so much gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi
níbi n ò fi iṣẹ́ mi rán. tó bá di lọ́la màá gbìyànjú láti ṣe ètò yẹn. orí adé tí wàá bí wá pẹ̀lẹ́ tí ń ṣayá Ọ̀rúnmìlà ni mo pè é. àlàáfíà àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá, àlàáfíà fún ọmọ Oòduà, àlàáfíà fún gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá. Oòduà. Oòduà Oòduà tẹ̀wọ̀n rọ̀ bójú ayé. kó ọmọ rẹ àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká wóra wa níranjú kó má lọ pẹ́. ọ̀rọ̀ ọmọ Yorùbá. ẹ má jẹ́ ká wóra wa níranjú kó má lọ pẹ́. bàbá pẹ́ lórí mi èsì kéèsì a máa bá mi níbẹ̀. ẹ má jẹ́ ká wóra wa níranjú kó má lọ pẹ́. ọmọ Yorùbá bẹ́ẹ̀ sì oorun dára lásìkò yìí ẹ ọmọ dìde. Yorùbá bẹ́ẹ̀ sùn. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. ọmọ Oòduà bẹ́ẹ̀ sùn o. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. Ọ̀yọ́ Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ sùn o. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. Mọ̀dákẹ́kẹ́ bẹ́ẹ̀ sùn o. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. Òṣogbo Ìlọrin bẹ́ẹ̀ sùn o. Oòrùn dára oorun ò dáa lásìkò yìí ẹ dìde. téèyàn bá sùn lé lọ́wọ́ tó wà yọ oorun kú nìyẹn. lásìkò yìí ẹ dìde. Ẹ̀gbá Ìjẹ̀bú bẹ́ẹ̀ sùn o. oorun ò dára lásìkò yìí ẹ dìde. Orí abẹ́ sùn o. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. Èkìtì abẹ́ sùn o. oorun ò dára lásìkò yìí ẹ dìde. Èwà abẹ́ sùn o. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. Ìlọrin abẹ́ sùn o. Oòrùn dára lásìkò yìí ẹ dìde. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí, àgbájáwọ́ la fi ń sọ̀yà. Olùṣọ́wọ̀ ní gbẹ̀lẹ̀ ẹ máa jẹ́ ká fọwọ́pọ̀, ká lè bẹ̀rẹ̀ fún. Ẹ jẹ́ ká fọwọ́pọ̀, ká wá tẹ̀ wọlé o. ẹ jẹ́ ká fọwọ́pọ̀, ká ká lè ló mú mi bí ni. ẹ jẹ́ ká fọwọ́pọ̀, ká ló mú mi bí ni wọlé ìrọ̀lẹ́ o. o. Ẹ jẹ́ ká fọwọ́pọ̀. Àrìnpọ̀rẹ́ ìjà méjì oníyà, ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ìfẹ́ dákun fẹ́ràn mo dákẹ́kẹ́ dákun máa gbàdúrà fọ̀yọ́. Ọ̀yọ́ mọ̀mọ́ yọ Ìjẹ̀ṣà sílẹ̀ o. Ìjẹ̀ṣà yọmọ Ẹ̀gbá o. Ẹ̀gbá gba Ìlọrin mọ́ra. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. ká fìmọ̀ ṣọ̀kan o. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. ká fìmọ̀ ṣọ̀kan o. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. wọ́n ní kẹ́ ẹ máa níṣó o. wọ́n dẹ̀ ní kẹ́ ẹ máa níṣó o. Wọ́n lákọ̀dá ó ń bẹ lẹ́yìn. ẹ máa níṣó. Wọ́n ládẹ́dá ọ̀run ó ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Lákọ̀dá ó ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Gbogbo àgbà Yorùbá tó ti lé wọlé ẹ̀ka ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Olúwa ó ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Ohun ọmọ àjílẹ̀ ó ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Sá. Orígun mẹ́rin Yorùbá ń bẹ kí ló ní kí n fún. ẹ máa níṣó. ó pè kó wá gbé. Ó ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Ọ̀rúnmìlà kí lọ́jọ́ ìní àwọn ms bàbá ní báyìí. Olódùmarè ẹ ó máa wá gbé. ó ń bẹ lẹ́yìn ó lọ tọ̀. Ẹ máa níṣó. Olúwàbà ó ń bẹ lẹ́yìn o. Ẹ máa níṣó. Màmá oríkì mo wí tèmi o. Ọgbọ́n ìbọn ẹ dákun ẹ fòye pé. Yọ Oríkì mo wí tèmi o. ọgbọ́n ìbọn ẹ dákun ẹ fòye pé. Yàyà Ayọ̀dèjì mo wí tèmi o. Ọgbọ́n ìbọn ẹ dákun ẹ fòye pé. Yàyà Kúnlé mo wí tèmi o. Ọgbọ́n ìbọn ẹ dákun ẹ fòye pé. Ọmọ Yorùbá èwo lẹ ṣe o. Odùduwà. Lókè òkun. Odùduwà. Adéjọpọ̀n lẹ́ olórogún òtítọ́. Àpènàlá o. Mo máa jábẹ̀rẹ̀ o. Wọ́n lé ọlẹ́. Ẹ̀bà wọn ò ní ọba ewu lọ níwájú. Ewu àtòyà. kó o ní bàjẹ́ o. kó máa ní bàjẹ́ o. Odùduwà. á gbè wá o. Ọ̀pá àrò kì í bá rókú. ìwàyà òkú kì í gbòkú lẹ́rù. Báyé bá ń gbé ọ bí ọlá kéké o. rántí pé gbéjà ní òwe ọlọ́gbọ́n o kábínú mọ̀ níwọ̀n ní olóríire.
àdùnní màmá oríkì ó mà ṣe é mo dúpẹ́ níbo là ń lọ lórílẹ̀‐èdè yé jẹ́ agbọ́ aráyé ń bi mí n ò rí ń wí fáyé yorùbá wa ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ fúnra wa ọmọ Odùduwà kódà akọ́tẹ̀ ó gbáre yorùbá jùnù àwọn tó gòkè ò fẹ́ kẹ́ni tó kùn lẹ́yìn ó mórí bọ́ báyé ṣe wá ń lọ wọ̀nyí ò rọgbọ moro aṣáájú gbogbo ẹran tí olúwa ẹ̀yin àgbààgbà tí ń bẹ níbùdó ahéré ń tú lọ àwọn gan ló ń tú ahéré. ó ti tó sàṣọgbà yorùbá ó má sàṣùn para ọmọ Odùduwà kò dá ká dèrò ẹ̀yìn ká ṣíra wa ní ìlú tọ̀nà ẹ̀yin tẹ́ fọ̀tẹ̀ túmú tó dùn níjọ́sí ẹ wọlé ọgbọ́n ẹ fagbọ́sá ẹ̀mẹ́rù jọba ẹ̀rù ọlọ́run ọ̀bà yín ẹ̀dá gbogbo dúnìyẹ sínú òkùnkùn yorùbá mú yorùbá ẹgbẹ́ ìlẹ́rú olówó ayé wọn ta mẹ̀kúnnù jẹun ìgbà tí sún fún mi bá kàn gírí ọ̀nà ìdá tí kálukú ò ní faraya èmi ń béèrè àti jagunjagun àti jagunjagun àtẹ̀yàn tí ń fọ lábàlú já bó bá yá àmọ̀ ọ̀gá láàrin wọn gbogbo ọ̀rọ̀ tó bá ti ní bẹ̀rẹ̀ ó dá mi lójú òpin máa wà ń bẹ̀ ńjọ́ kan láṣẹ kí ló ìgbìmọ̀ wá fásúgbàsúlà kí ló dé kí ló wọn àgbà lọ́dọ̀ ara wa èyí wá lè lálejò àgbà ìlú ẹ̀ má jẹ́ àdèrò ẹ̀yìn àsìkò tó mo fẹ́ máa ṣe ìṣe lọ orí ń bẹ ọ̀rọ̀ kù lẹ́yìn. ẹ ṣeun mi ò rí jù báyìí lọ títí di ọ̀la láṣẹ Èdùmàrè gbogbo ohun tí ó bá gbà ní máa fún màá jáde lọ́la ṣe ti gbọ́ love you all ó dìgbà.